Yes, ẹ káàbọ̀ sórí ètò Lady K Ìfẹ́olúwaṣọ. The baby of Yorùbá nation. Ẹ̀yin mọ́mí, ẹ̀yin dáàdì. Mo dé wẹ́rẹ́wẹ́rẹ́ bí èjì alẹ́ o. Mo dé kùtùkùtù bí èjì òwúrọ̀ o. Mo dé pàápàá bí èjì ìyálẹ̀ta. Mo tún ti lọ gbé wá. Létí kẹ́. Àdírí dààmú, àdírí wàhálà. Oyin original ajẹ́bí idán confam one fẹ́yìn tẹ́ bá máa ń lò fi ṣiṣẹ́. Àwọn ẹlòmíì máa ń lo oyin original fi scrub face ó da gan. Ẹlòmíì máa ń lo, wọ́n máa mix ẹ̀ pẹ̀lú turmeric àtọsàn wẹ́wẹ́, gbogbo pimples spots gbàgùdù ojú yẹn gbogbo ẹ̀ máa disappear. Ẹlòmíì máa fi mu tea. Original oyin lélẹ́yìí. Gbogbo ẹ̀yin tẹ́ bá nídìí oyin gidi ẹ pè Lady K Ìfẹ́olúwaṣọ. Any country tẹ́ bá ti need original honey, this is the big size. Ìgò méjì lélẹ̀ báyìí. I have 4 sizes. This is the big size pátápátá. So anybody tó bá need oyin gidi, ẹ contact mi, ẹ pè mí. Original lélẹ̀ iṣẹ́ ti rí. Eléyìí ò ṣe oyin tó máa dì mọ́ yín lọ́wọ́ tó máa padà di sugar iṣẹ́ ti rí báyìí. Ẹ̀yin tẹ́ bá dóyin mọ̀, ẹ ti mọ̀ pé yes, confirm oyin lélẹ̀. Kò jẹ́ bó ṣe jẹ́. Ẹ jẹ́ sáré lọ kẹ́kọ̀ọ́, tá bá ti kẹ́kọ̀ọ́ tó ń sìn. Màá wá ṣe kíni? Màá wá play, màá wá polówó ọjà fún wa. Ṣẹ́rí tí mo wọ̀ yìí, má ti wá polówó ẹ̀ fún wa. Mo ní ní size, ṣẹ́rí ṣòkòtò ẹ̀ bọ́mbà ni. Mo ní tó yẹ pé ṣòkòtò ẹ̀ kò kọjá orúnkún. Mo dẹ̀ ní lóríṣiríṣi. Má ti ẹ̀ fi wọ̀nyí. Ẹ jẹ́ ká máa wo program lọ. Màá dìde ẹ̀rì. Ẹ ti gbọ́. Ẹ jọ̀ọ́ má búyọ̀, mo fi Elédùmarè bẹ̀ yín. Ẹ ṣàánú mi. Mi ọmọdé ni mí. Baby ni mí. I'm a baby, come and roll. I love the way you do. Baby, come and roll. I love the... Ẹ jọ̀ọ́ baby ni mí o. Mo fi Elédùmarè bẹ̀ yín, má búyọ̀. Tẹ́ bá búyọ̀ orí mi ló máa dálé o. Ẹ má bú anybody. Ẹ kàn jẹ́ ká lanú lẹ̀ báyìí. Ká kàn máa kẹ́kọ̀ọ́, ká máa wá ro àròjinlẹ̀ níbi tá bá ti ń wò pé ọgbọ́n léèyàn fi ṣọgbọ́n. Mi ní sọ jù bẹ́ẹ̀ lọ. Èmi tí mò ń gbé wá mò ń kẹ́kọ̀ọ́. Gbà mí gan tí màá ní time àti wo program anybody. Màá kọ́ ra ju airpod sétí. Gbà mí tí màá ráyè àti wo ọjọ́ yẹn, màá wo ọjọ́ kejì. Ṣé mo reason? Orí social media ni mo ti kẹ́kọ̀ọ́ tí mi ò fi lọ́rẹ̀ẹ́. Bí mo ṣe wà ní Canada yìí, èèyàn kan ṣoṣo ló mọ lé mi. Mo mà ti dé Canada ní ọmọ ilẹ̀ máa ta sí díẹ̀ ni ò tíún. Èèyàn kan ṣoṣo ló mọ lé mi. Ẹ jọ̀ọ́ ṣé kò sáwọn ọmọ Odùduwà nation, Yorùbá nation gbogbo àgbègbè mi, wọ́n pọ̀, wọ́n yapa. Wọ́n wọ ṣọ́ọ̀bù mi wá rajà náà. Wọ́n wọ ṣọ́ọ̀bù mi wá rajà. Kó tó di pé mo ní ṣọ́ọ̀bù, àìmọye àwọn ìyá alálùbáríkà, àwọn bàbá àdùnnú tí mi ò ní wá wọn tì. Nǹkan tó jẹ́ kí n tètè gba ṣọ́ọ̀bù gan nìyẹn. Tó máa pè mí, Lady K, mo fẹ́ wá ra aṣọ, mo fẹ́ wá wá aṣọ. Mo sọ fún wọn ní pé má bínú, mi lè jẹ́ kẹ́ wá lé mi. Ọjà tẹ́ bá máa rà ẹ rà online. Torí àwọn ọmọ mi. Orí social media mo ti kẹ́kọ̀ọ́ ẹ̀. Nígbà tí 2019, nígbà tí mo ṣì máa ń lo the other page mi tí mo fi bẹ̀rẹ̀ iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ gbogbo, mo máa ń post àwọn ọmọ mi. Ṣùgbọ́n nígbà tí mo máa wọ 2020, tí mo pé yes, mo ti wọnú agbami ètò, mo ti wá ṣí page mi Lady K Ìfẹ́olúwaṣọ yẹn. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ Olúwakẹ́mi Ìfẹ́olúwa ní Facebook tí mo fi bẹ̀rẹ̀ program. Mo sáré delete gbogbo picture àwọn ọmọ mi dànù kúrò bẹ́ẹ̀. Fast, mo delete gbogbo ẹ̀. Gbogbo picture àwọn ẹbí mi tó wà bẹ́ẹ̀, mo delete everything. Nígbà tí mo pé yes, mo ti wọnú agbami iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lọ. Tí mo sì ti rí bó ṣe ń lọ, mo sáré lọ delete gbogbo picture àwọn ẹbí mi tó wà bẹ́ẹ̀. Nítorí pé kí ni? Ẹni tó bá ń wá ayé tí òun tó ń pè láyé máa lọ sí Facebook wá rí ayé bẹ́ẹ̀. Kọ́ lọ máa wá jẹ́ ká rí ìdàkejì ayé ni. Gbogbo ojú tó wò mí ẹ̀ ní rí ìdàkejì ayé. Ọ̀nkọ́ ẹ ò gbọ́n, lọ sí Facebook wá gbọ́n. Lọ sí Facebook wá gbọ́n. Ó jọyè ẹ má jẹ́ kí n sọ kọ́ máa lè yé èèyàn kan mo bá mi anybody wey because sọ àwọn experience àwọn ẹ̀kọ́ tí mo kọ́ lórí social media ni mò ń sọ o. Nígbà tí mi ti bẹ̀rẹ̀ iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀, àwọn tó kíní ti ń gùn, mi ò fẹ́ kó gùn, ẹ jẹ́ ká lọ, ẹ jẹ́ ká fílẹ̀ torí ìjọ mi. A máa sọ ìjọ mi. Ẹ kàn rántí láti bá mi subscribe, kẹ́ bá mi share. Ẹ bá mi share káwọn èèyàn náà kẹ́kọ̀ọ́.
ẹ má dẹ̀ gbàgbé láti bá mi like, ẹ má drop comment èbú síbẹ̀. Please don't insult anybody, don't abuse anybody. They are all my mommies and my daddy. Ẹ pé mo máa ń gbé show PRP náà, bàbá mi ni wọ́n. Mo máa ń gbé ti DKY náà, bàbá mi ni wọ́n. Mo máa ń gbé ti Ṣégeyà, bàbá mi ni wọ́n. Gbogbo àfi tí mi ò bá rí gbàbí tí bá ti ní ṣe bàbá máa nọ́jà kiri lórí Facebook ni. Kò sí tí mo wá information tí mo fi ṣọ̀rọ̀ Yorùbá Nation ni. Ibi tí mo bá ti wá information Yorùbá Nation kiri àti Odùduwà Nation, ìyẹn ni mo wá kiri o. Ká tiẹ̀ wò bí a máa tún gbọ́ pé olóṣèlú kan ó ti ṣe kiri kan káyìtè wá ganu sí pé ṣé tún ti rí o, ká bá wọn spread díẹ̀ o. Ibẹ̀ ni màá ti kó sí gbogbo tí mo máa ń gbé wá fún yín o. Wàláì bá máa tún ẹ ti mọ Facebook náà máa fi yín lọ yọ báyìí. Ẹ kọ̀ọ̀kan ni ẹ wá jẹ́ dúró kí gbọ́ tán sọ bá ti máa yà tún kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀. Ìgbà mi gan tí mo wá lọ́gọ́ mi ní wá lọ́wọ́ máa kọ́ máa ṣe máa gbé sínú kò ṣe sọ̀rọ̀ mi ò ní wá gbogbo yín tí ojú òní tì so gbogbo àwọn màmá tó sọ̀rọ̀, gbogbo àwọn tí mo máa ń gbé ṣòwò wá àtàwọn tí mi ò gbé wá, ìyá mi ni gbogbo wọn. Kò sẹ́ni tí mi ò kẹ́kọ̀ọ́ lára ẹ̀. Tẹ́bá ń gbé àlédí kí òun gbé ṣó èèyàn kan bóyá kò yẹ ó lé ètè ni ó ṣe. Mi ò hate anybody. Ẹni tí mi ò gbé ṣó ẹ̀ wá mò ń wo ṣó ẹ̀. Mi ò kàn gbé ní mò ń kẹ́kọ̀ọ́ lára titi wọn náà. Gbọ́. So ẹ̀yin tẹ́ bá ti lọ ní síkù pé ṣó àwọn kan ní Lady K ń gbé kò gbé táwọn kan. Ẹ wo ìyá mi bàbá mi mo fàsìkò sọ fún yín pé tí mi ò gbé ṣó ẹ̀ mò ń wo ṣó ẹ̀ mò ń kẹ́kọ̀ọ́ lára titi wọn náà. Gbogbo àwọn tí mo dẹ̀ gbé ṣó wọn wá náà ni mo tún kẹ́kọ̀ọ́ lára wọn. Àfi tí mi ò bá rí. Tí bá tún rí speaker kan lẹ́ni tí ṣó ẹ̀ bá tún mú ẹ̀kọ́ dání wàhálà ẹ̀ má tún gbé wá. Ohun tí YouTube yìí wà fún nù. Bọ̀ ṣe rí Lady K kárí ayẹ lógo èrè àníyẹ o. Ṣáná yẹn ń tiẹ̀ bí wọn yóò bá ṣe máa bọ́ lóko ẹrú ló jẹ mí lógún níbi yẹn. Eléyìí ìrírí ayé àríkọ́gbọ́n ló jẹ mí lógún bíbà. Because kò sí bá ṣe máa gbélé ayé tá à ní kẹ́kọ̀ọ́ tá à ní gbọ́n. Ká bá lè pẹ́ láyé, èèyàn tó bá máa pẹ́ láyé gbọ́dọ̀ gbọ́n. So bó ṣe jẹ́ ni ẹ má gbàgbé kó bá mi like ẹ jáde bẹ̀ ẹ ṣe mọ́ tó jẹ́ arọ́ ọ̀hún tó di spirit tó jẹ́ pé òun ló ń rí wa àwọn ò rí mọ́. 2 years down the line nísìnyí bàbá ẹ̀ ò tí ì sin ó ló dìgbà tóun bá get justice fọ́mọ òun. Irú justice wo wá ni bàbá ẹ̀ ń wá fọ́mọ báyìí? Nígbà tó máa bẹ̀rẹ̀ gbogbo ariwo tó ń pa kiri gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní ṣe oríṣiríṣi show Wùnmí aláwọn kan tó dìde tó support Wùnmí. Gbà tó yá o wọ́n jẹ́ ká gbọ́ pé nọ́ọ̀sì at the end of the day àwọn ọlọ́pàá ṣe gbogbo investigation wọ́n dẹ̀ jẹ́ kó yé wa Mọ́mí Bùdọ́lá Adi how are you ma wọ́n dẹ̀ jẹ́ kó yé wa pé gbogbo bí tẹ́ ẹ̀ náwó sí pé Wùnmí ò ṣe Wùnmí kò rí bẹ́ẹ̀. Wọ́n pe gbogbo àwọn tó wà nínú ilé as normal thing téèyàn bá kú sílé tó bá fẹ́ investigate gbogbo àwọn tó bá wà ńbẹ̀ nígbà tó bá kú gbogbo wọn pátá ló máa béèrè lọ́wọ́ wọn pé kí ló ṣẹlẹ̀. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wọ́n jẹ́ kó yé wa pé nọ́ọ̀sì tó fún lábẹ́rẹ́ lẹ́yìn ìgbà tó gba abẹ́rẹ́ tán ló di pé bẹ̀rẹ̀ sí ní react. Unfortunately kò sí abẹ́rẹ́ tí wọ́n máa ń lò tí wọ́n fi ń counter side effect tí abẹ́rẹ́ tó bá fún yàn lọ hospital kò sí lọ́wọ́ nọ́ọ̀sì. Kán tó gbé débi gbé sọ́hùn kán tó gbé dìgbàdìgbà ẹ má gbàgbé ẹ̀mí là ń sọ̀rọ̀ èyí. Ẹ̀mí ò nídìí láti sọ fún yín pé òun máa jáde in the next 24 hours tẹ́mi bá máa yọ báyìí fóró ní kọ́lọ́hún ṣàánú. Àwọn ọlọ́pàá ti jẹ́ kó yé wa pé ohun tó ṣẹlẹ̀ sárákùnrin yìí nìyẹn. Àwọn onímọ̀ye àwọn tó jẹ́ nọ́ọ̀sì tó jẹ́ dókítà náà nígbà tí wọ́n gbọ́ gbogbo ohun tí nọ́ọ̀sì fún arákùnrin yìí àwọn tó analyse ẹ̀ fún wa jẹ́ kó yé wa pé quantity tó fún ó ti pọ̀ jù ml àbí mp àbí kílẹ̀ ń pè wọ́n ní àwọn kan ló ti pọ̀ jù àwọn kan ní combination abẹ́rẹ́ tó fún yẹn gan kò yẹ kó fún àwọn kan wá sọ pé apá bí tó ti fún that is either pé intravenous àbí kí wọ́n porúkọ ẹ̀ through veins lọ́wọ́ tó ti fún wọ́n ní kò yẹ kó fún bóyá ṣé tetanus ni ò yẹ kó fún níyẹn ni ká ṣáà máa fọ̀rọ̀ gùn ṣá. Àwọn ọlọ́pàá fìdí ẹ̀ múlẹ̀ pé abẹ́rẹ́ tí ó gbà òun ló react sí tá a bá dẹ̀ gbọ́ gbogbo explanation nurse àti Wùnmí àti àbúrò ẹ̀ Àdúrà nǹkan tí gbogbo wọn náà ń sọ náà nìyẹn pé gbàrà tó gba abẹ́rẹ́ kínní ó react bákan ó gba abẹ́rẹ́ kejì ó bẹ̀rẹ̀ sí ní bì wọ́n ní gbogbo ara ẹ̀ dìde olóyè nǹkan òun ni nọ́ọ̀sì mọ òpókè nọ́ọ̀sì náà rí pé ó ń react sábẹ́rẹ́ ló di pé òkè ẹ jẹ́ ká máa gbé lọ òun ò ní nǹkan tóun máa lò nǹkan tó ṣekú pa arákùnrin yìí nìyẹn. Ó dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ pé ohun tó ṣẹlẹ̀ sí Mohbad yìí ó ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ èèyàn yálà nínú ilé ni àbí nínú hospital gangan nílé ìwòsàn. Àìmọye ẹlòmíì tó máa fún lábẹ́rẹ́ tó máa react sí tó dẹ̀ jẹ́ pé ẹlòmíì kí dókítà tó wà lọ hospital gan tó sọ pé give me hydrocortisone àbí kí lẹ́ ń pè or give me this give me that ẹlẹ́mìí ti gbà. All these things ó máa ń ṣẹlẹ̀ torí pé most of us kì í pẹpẹ sú nǹkan tó pa èèyàn wa lọ hospital ni
wọ́n kọ̀ wá we are sorry we lost him abẹ́rẹ́ sí ní sunkún then oya we pack we are taking him to the mortuary púpọ̀ nínú wa òun kì í fight pé kí ló pa ẹni tá gbé wá hospital because I believe pé nígbà tá ti gbé hospital yẹn tó dẹ̀ ti fún lábẹ́rẹ́ tó ti bá wa sọ̀rọ̀ bákan tó dẹ̀ tún padà lọ yẹn I believe Ọlọ́run ló gbà. There are a lot of people Sister Onabanjo, how are you ma? There are a lot of people tó jẹ́ pé reaction sí oògùn reaction sí abẹ́rẹ́ tí wọ́n fún wọn ló máa ń lead sí ikú wọn just like èyí tó ṣẹlẹ̀ sí Mohbad tari ìyẹn làwọn aráyé wá jọba sí àwọn èèyàn wá ṣí TikTok account lọ rẹ́rẹ́rẹ́ oníkálukú wá monetize page ẹ̀ lórí òkú ọmọ lọ́mọ ẹ wá lẹ̀ ń wá justice òfò kan tí ò sí níbì kankan ẹ wá lẹ̀ ń wá justice káàkiri kò wá sí ẹni tẹ́ ì tí drag kò sẹ́ni tẹ́ ì tí bú kò sẹ́ni tẹ́ ì tí ṣépè fún lórí ọ̀rọ̀ ọmọ 27 or so ọmọ 27 years old tó papòdà by now ó yẹ kó ti pé 29 tó bá wà láyé if I'm correct. Èyí tó tiẹ̀ wá dùn mí jù òun ni bàbá tó bí arákùnrin yìí gangan ẹ má bínú ẹ̀yin supporter o bàbá burúkú jáìjáì òun ni bàbá yẹn I'm not sorry to say and I don't care bàbá burúkú jáìjáì játijàti òun ni ẹni yẹn 2 years tọmọdé yìí ti papòdà kó o dẹ̀ lọ sin ọmọ olótì o láti kó o gbé sí mọ́ṣúárì bẹ́ẹ̀ èmi ò rí wẹ̀rí láyé mi níbi tí èèyàn ọmọ tá à ń sọ oṣù ọmọ 40 years old kò dẹ̀ ṣe ọmọ 50 we're talking about ọmọ tí ò tí pé 30 o dẹ̀ gbé dúró for that long 2 good years ọmọ yìí ṣì wà mọ́ṣúárì ó dìgbà tí wọ́n bá sọ pé wọ́n fẹ́ ṣe general burial kí bàbá yìí tó sáré lọ gbé ọmọ yẹn all because of what all because of àtẹnujẹ tí bàbá ń rí owó táwọn èèyàn dá fún bàbá ó ti kó sí bàbá lẹ́nu bàbá ò ti sọ fún pé tọmọ ẹ bá wọlé báyìí gbogbo owó yẹn ò ní rí mọ́ òun ló ń jẹ́ kí bàbá Mohbad kó má mọ tó máa ṣe mọ́ tó bẹ̀rẹ̀ sí ní sáré kiri mọ́mí Anita Alabi how are you tó bẹ̀rẹ̀ sí ní sá eré burúkú káàkiri tó lọ ń join fọ́rùmù tó lọ ń lóhun ní speaker tó choose Bukky Jesse as the speaker fún lórí Facebook ìyẹn bá kúkú wá bá ọ̀rọ̀ Mohbad ó bàjẹ́ yányányán níjọ́ kìíní àná tí Bukky Jesse ń fò gọ̀nà tó ń fò gírì pé yes òun ni ṣe báwọn èèyàn jáde wọ́n sọ wọ́n ní ẹ ní rí justice kankan wọ́n ní justice kankan ẹ lè rí justice kankan gbà torí number 1 ẹni tó lóhun bá yín ṣe justice ó máa fọ́ gbogbo ẹ̀ mójú ni at the end of the day kí là ń rí mọ́mí Ọlámídé Adé welcome kí ni tá à ń rí ó ti wá di woro sí woro báyìí Bukky Jesse ti wá ń ta sí bàbá Mohbad náà ti ń ta sí Bukky Jesse gbogbo owó tí wọ́n láwọn dá wọ́n láwọn fẹ́ ṣe private autopsy nígbà kan àwọn fẹ́ ṣe lower autopsy nígbà kan ibo ni gbogbo ẹ̀ já sí kí ni result autopsy tí wọ́n sọ fún yín kó fẹ́ ṣe àwọn náà ló bẹ̀rẹ̀ sí ní pariwo DNA lọ́tún DNA lósì àbí bẹ́ẹ̀ kọ́ tán bẹ̀rẹ̀ sí ní Bùnmi Àṣànà Àpọ̀kọ̀jayé DNA is needed ta ni bàbá bébì Sam Larry ta ni bàbá bébì Ẹlẹ́gùṣì kábíyèsí sà ta ni bàbá bébì oríṣiríṣi ló ń pick DNA wọ́n ti wá sọ pé kán ṣe DNA àwọn yìí kan náà ló tún wá sọ pé bọ́ bá gbé DNA wá gan àwọn ò ní accept ẹ bá wa bí wọn pé kí ni nǹkan tó ń wá gangan justice wèrè justice òfò wo ni wọ́n ń wá tí wọ́n jẹ́ kí bàbá oníbàbá kó lọ sin ọmọ ẹ̀ kókó ṣì lọ ẹni kí jòsí lọ sin ọmọ ẹ̀ kókó ṣì lọ nobody is interested in the family members anymore àbí in their family affair ibi tí ó dé dúró báyìí everybody ló ti rí sound and clear Ọlọ́run tó máa mú yín ló ní kí Wùnmí àti actress Ìyábọ̀ àtàwọn kọ́kọ́ lọ ṣe private DNA which she is entitled to ohun tó bá ti mú tí ẹ̀jẹ̀ Liam àti màmá Mohbad tó bá ti wọn 50% ẹ gbàgbé òṣì ọmọ Mohbad ni Liam ìyẹn lẹ fi rí pé tó bá ti ń bá yín tó bá ti ń sọ̀rọ̀ sí pé àwọn ò ṣe mo DNA wọ́n mọ̀ pé ọmọ Mohbad ni Liam orí burúkú olè tán fẹ́ jà òun ni ò jẹ́ kó ṣe kí ni òun ni ò jẹ́ kán gbọ́n ó ti wá di woro sí woro nísìnyí gbogbo anybody tó bá ti wà ní justice for Mohbad ní Bukky Jesse máa ń call out ẹ rántí ìgbà kan tó jà pẹ̀lú Yèyé Kúdí ó jà pẹ̀lú anybody tó bá ti ń wá tó ti ń sọ̀rọ̀ báyìí torí pé ẹni yẹn get information ó máa wá bó ṣe máa bá wọn jà nísìnyí Sanshitu ló tún bẹ̀rẹ̀ sí ní bú tó ní Sanshitu gba 100 million wọn ò dẹ̀ ṣe nǹkan kan wọn ò ṣe gbá wọn ò ṣàwó kan ẹ jẹ́ ká gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ Bukky Jesse torí ẹ̀ mo ṣe sọ pé ení yìí kọ́lọ́n bá wa fọ̀rún kẹ́ kọ́lọ́n bá wa dáríjẹ̀ṣẹ̀ promise ìlérí Olúwa alọ́ba kọ́lọ́n bá wa fọ̀rún kẹ́ gbogbo kíbi tí spirit ẹ̀ bá wà ilẹ̀ atura àbí ilẹ̀ dùnú òun ni kọ́lọ́n bá wa kẹ́ sí tó bá dẹ̀ jẹ́ pé Ọlọ́run ti padà délé ayé ni kó dé bá délé ayé kó ṣe láyé re àmọ́ ṣé ká má parọ́ fún yín ọ̀rọ̀ justice for Mohbad yìí tí ìjọba ò bá bá wa wá nǹkan ṣe sí kò ní tán lẹ̀ láyé tẹ́ bá rí pé Mr. Ikebe super náà ìyẹn náà bọ́ta lọ́jọ́ sí ó lóun lọ ṣe rally ó kó àwọn obìnrin mi ò mọ bá obìnrin mi ò ṣe ní tìjú àwọn obìnrin ìmọ̀ bóyá wà ní ọkọ o bóyá àwọn délé bọ̀ ni o bóyá single mothers ni wọ́n ni o ẹ wá ń sun ẹgbẹ́ títì ẹlẹ́yìn ṣe justice òfò ẹlẹ́yìn ṣe rally pé ẹ̀ ń wá justice ibi tẹ́ ẹ ti sùn ẹgbẹ́ títì yẹn tí trailer kan tó bá lùsù break tí ó bá ní break failure tó wá mú yín tó wá rún yín mọ́bẹ̀ ta lẹ máa hold responsible ṣé bàbá Mohbad ló rán yín ṣẹ́
àbí Mohbad fún rẹ̀ ló rán yín iṣẹ́ pé kẹ́ wá sun ẹgbẹ́ títì ẹwẹ̀ ẹ̀fọn ẹ subject ara yín sẹ́fọn all because pé Yomi tún fẹ́ wá gba owó tó bá ti fẹ́ gba owó ló máa ń ṣe orí burúkú stunt yẹn ìjọ tó kọ́kọ́ wá ń gbà yẹn ló sọ fún yín pé kámẹ́rà kan wà tó bá yẹ pé àwọn àgọ̀ tó ń gbọ́ wọn báwo ni wèrè kan ṣe máa sọ fún yín pé kámẹ́rà ilé yẹn inú yàrá yẹn tó wà ń pálọ̀ ó líǹkì sí central camera lẹ́nu gate tẹ bá rántí update tí mo kọ lọ́jọ́ sí mo ní so tó bá jẹ́ pé mo wà nínú ilé mi tèmi àtọkọ mi wá kira wa mọ́lẹ̀ ń pálọ̀ ó wá ń sọ fún mi pé ẹni tó wà lẹ́nu gate á wá máa wò mí lọ́fẹ̀ẹ́ lófò at the end of the day ó ní kán dáwó àwọn èèyàn dáwó wọn gbélé lọ́wọ́ nígbà tó yáwó padà wọ́n ní wọ́n fẹ́ wá kidnap òun wọ́n fẹ́ kill òun at the end of the day náà wọ́n tún dáwó fún ó lọ sí London pẹ̀lú ọmọ ẹ̀ nísìnyí sì gbà kan ó lọ sí ẹnu ọ̀nà bọ́dà ó lóun lọ campaign lẹ́nu ọ̀nà bọ́dà Naija ó lóun lọ campaign ìgbà tó dé ó lóun àwọn ọmọ ó lóun ṣe press conference òfò kan tó bẹ̀rẹ̀ sí ní question àdúrà anyhow tí ó bá ń ṣọpẹ́ lọ́pẹ́ kí lórúkọ bọ̀bọ̀ 60 minutes yìí àti bọ̀bọ̀ tó máa ń wọ white yìí táwọn yẹn láti sọ fún pé ṣé ò ṣí èrè òun kí ọ̀rọ̀ sọmọ lẹ́nu oní kó máa tútùkùtù by force by fire eléyìí tó tún wá gbé dé nísìnyí ó wá lọ sùn ẹ̀gbẹ́ títì nísìnyí ó ti ṣe dà kó ṣe TikTok lánàá àbíjẹta ni tó fẹ́ máa demand owó all tí Yomi need láti ṣe ni pé kó pull stunt tó bá ti pull stunt òfò báyìí àwọn èèyàn máa gbé jẹ ni where exactly is the justice ibo ló bá dé it is 2 years today títà zibe ṣe wà pa mọ́mí Ọládélé Jùmọ̀kẹ́ kújọ́ mẹ́ta mọ́ it is 2 years today tí promise ìlérí Olúwa tó jọ́ lọ́hùn ní pé justice tẹ́ ẹ wá ń jà tẹ́ ẹ ṣe ra ìmí nínú justice òfò tẹ́ ẹ ń ṣe yìí oríṣiríṣi okó àtòbò là ń rí oríṣiríṣi ẹ̀kan gbéra yín síta ni mo róyìn ìpàtẹ ní kàn pa mí ẹ tún ṣe títí ẹ rìkọ́ọ̀dì ara yín justice lẹ́dẹ̀ lẹ́ ń wá ẹ rìkọ́ọ̀dù ara yín conversation ẹ tún ń fẹ́ra yín bẹ̀ ẹ ń wá ara yín lọlé ẹ ló ń kó bá sùn fúnra yín anyhow ẹ tún ń ṣe wankiwanki ẹ ń rìkọ́ọ̀dù òwò ara yín kiri ẹ ń sẹ́ǹdí ẹ kiri lórí justice tẹ́lẹ̀ ń ṣe ká ẹ ń jalè ẹ ń kówó ẹ ń ṣí GoFundMe ẹ ń kówó lọ́tún lọ́sì lórí justice bàbá Mohbad náà yẹn náà ń gbówó lọ́n tiẹ̀ bó ṣe wọ́n ló ń gbóbìnrin mo ṣe kà á lẹ́ẹ̀jì mo ṣe kà á ní o bẹ́ẹ̀ ni ohun tá a rí ni a rí lórí Telegram wọ́n mi tẹ orúkọ lédi yẹn wọ́n jọ gbé wákìwákì jáde báyìí live and direct ni olóṣèlú tó ń tọ̀ sórí laptop ṣẹlẹ̀ yìí girls tẹ máa ń parọ́ pẹ̀ skirt àbí kí n ṣe skirt àbí skirt àbí kí lè pè orí yóò pè ara lórí justice òfò tẹ́lẹ̀ gbéra yín tẹ́lẹ̀ ń ṣe yìí òun náà ni níbo ni gbogbo ẹ̀ níbo ló bá dé báyìí ṣojú òtí ẹ̀yin àgbàlagbà tẹ́ ẹ tó bí Mohbad lọ́mọ ojú òtí yẹn ni pẹ̀lú ṣì tẹ̀yìn ṣe pẹ̀lú ọmọ ọlọ́mọ ọmọ yìí ṣì wà mọ́túárì ṣojú òtí yín ni I saw it on Telegram ó dá pàdé ọmọ Táyọ̀ Telegram mo ti rí gbà yín tójú ò bá ṣẹ̀nà fún yín ọmọ kékeré 2 years láì ṣe àgbàlagbà gan àgbà tó ti pé 60 70 80 gan tó wà bẹ́ẹ̀ àwọn family àti konu pọ̀ pé ẹ wá o bàbá wa ìyá wa ò lè máa sunú ìyìn àbí kí lè máa ń porúkọ ẹ ìyìn for long o n tá a bá ní ẹ jẹ́ ká lọ fi sin bàbá kó máa lọ kódà àwọn bàbá yẹn gbọ́ àwọn don't worry after the show I'll try and go there and see if I can still get it. àwọn àgbà yẹn gan wọ́n máa sọ sílẹ̀ pé ẹ má jẹ gbèsè lórí mi o tí n bá ti lọ ẹ má kì mí sí ìyìn o ẹ ṣáà ẹ gbé mi sí kòtò ẹ jẹ́ máa lọ abẹ́lẹ̀ ta sọmọ kékeré 27 ẹ wá jù sínú ìyìn bẹ́ẹ̀ wá ń ṣòṣì lórí social media ìmí inú yẹn fowó justice for Mohbad ẹ fi kọ́lé ẹ wá ti wá ba dé gbogbo lọ́ọ̀yà tó bá yín ṣiṣẹ́ lẹ̀ ń sáàkì dànù Bukky Jesse lágbẹnusọ tó òun ló máa ń choose ẹni tí ò dá òun ló máa mẹni tó dá òun ló máa mẹni tó gbowó òun ló máa lẹni tó ń sanwó pa kò sẹ́nibọ́dì tó ṣe nǹkan gidi wájú Bukky Jesse àfìgbà tó báyé justice for Mohbad yìí tó bàjẹ́ po òun ló máa rí illiterate òun ló máa rí semi illiterate òun ló yẹ gbogbo tó ń bá sọ confam ni at the end of the day níbo lọ̀rọ̀ justice tó lóun ṣe níbo ló bá dé this same justice yẹn níbo ló bá dé ẹ kò mú odindi family kan ẹ̀dẹ̀ throw ẹtí ẹ̀ family yẹn apart ẹtí ẹ̀ family yẹn apart corona wọ́n ṣe first corona ẹni kò tẹ́yìn lọ́rùn ẹni kan gbé corona mi ìdìde wọ́n ti gbé mi ìdìde wọ́n ti parí ẹ̀ wọ́n ti parí corona yẹn wọ́n dẹ̀ ti ṣe kíni wọ́n ti sọ fún yín pé Wùnmí ò mọ nǹkan kan nípa ikú ọkọ ẹ̀ wọ́n ti sọ yín pé nọ́ọ̀sì ni kí ó lọ fún trial nọ́ọ̀sì ni kó ṣàlàyé bó ṣe jẹ́ pé as a professional or semi professional or be non professional tó yẹ kó fúnyàn lábẹ́rẹ́ bẹ́ẹ̀ yẹn at the end of the day ara yín ò balẹ̀ ẹ sì lẹ́yìn wá justice òfò kiri kí kálẹ̀ wá fẹ́ ṣó dìgbà tó bá sọ pé Wùnmí ló pa ọkọ ẹ̀ ní kẹ́ tó sọ pé ẹ get justice lẹ́yìn rádaràda yìí 2 years rèé o ṣe ṣì máa tún continue orí burúkú yìí náà ẹ ní jẹ́ kọ́ ọmọlọ́mọ lọ sinmi kẹ́ ẹ wá content mi ṣe kẹ́ ẹ wọ́rọ̀ mi sọ ráìsì ti lọlẹ̀ ẹ̀yẹ̀ wá tí wọ́n ní Nàìjíríà ń sìn kò sẹ́ni kankan tó ń sọ Mama Esabod nìkan ni mo rí tó máa ń sọ̀rọ̀ nípa Nàìjíríà tó bá dẹ̀ ń sọ ní ẹ̀yìn wèrè kọ́ ẹ̀ máa bú wọn ìyá yẹn nìkan ni mo rí tó ní interest àwọn Nàìjà gbogbo àwa tó kù táwa Nàìjíríà báyìí tá a bá ṣe ṣóòkó àtògbò ìfàtà àwọn kan wà lórí TikTok yẹn níwèé mi máa ń gbádùn wọn ṣá wọn á máa béèrè ní sọ fún wa báwo ni kó tó dó láti wá ṣàlàyé bó ṣe rí fún wa
ìwọ ọkùnrin kíní kan tó dó last wá ṣàlàyé fún wa làwọn yẹn náà bá máa tún tán tù máa jókòó máa wò pé láyé ti bàjẹ́ wọ́n á tún máa sọ wọ́n á tún máa fi tóònù báwọn ṣe ń mọ̀nù sí. àmọ́ tá à ń sọ ni pé ẹ jẹ́ kí bọ̀bọ̀ yẹn jẹ́ kó lọ sinmi. Baba Mohbad, don't be a deadbeat father. Go and bury your child. Èyí tó fi ọmọdé yìí pawó tó bá jẹ́ mi ni ẹ ti bá ń tọ́jú owó yẹn yẹ kó tó mi, ó yẹ kó yọ mí kúrò nínú òṣì. Kò lè máa gbọ́ 100 million, 50 million, 150 million. Lè máa gbọ́ lásán létí. Ẹ dẹ̀ lẹ́ ń wá justice wèrè kan tí ò sí níbì kankan. Ẹ jẹ́ abẹ̀rù Ọlọ́run. Ẹ jẹ́ ká ṣe kí ni? Ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Ibi tẹ́ ẹ tún bá dé ń sìn ṣáńṣítù ni gbogbo yín tún ń ṣíjú sínsìn. I don't know. For me, honestly speaking, I don't know how or why he should even get himself involved in all this. Well, I understand, of course, it's his job, and of course, he has tried his best. But it is not enough reason for Bukky Jesse Latima drag any Eleni Kakiri as if she's expecting them to perform magic. Like she's expecting them to just come and tell them, "Hey, I want to support me look power." Sure, they make sense. Ọmọ yìí ti kún sìn kí làwọn nǹkan tí ẹ ṣe fún ṣé ẹ ṣe sàárà fún ṣé ẹ ṣe prayer fún ọmọ kan tó bí by now ṣé ti fi sí school ṣé ti fi sí scholarship ṣó ní iye kan lákàntù tó ń mí. Nobody is talking about that. Even the so-called royalty, Arike Adeleke welcome. Even the so-called royalty. Ṣé bó lẹ gbọ́ tí Malias àbí kí ni Mr. Mali àbí kí lórúkọ ẹ̀ Naira Marley sọ fún yín pé wọ́n ló gba $74,000 níbi kan ní partner company lórí irọ́. Mi ò rí kankan nínú àwọn tó ń ja justice for Mohbad yẹn kó question $74,000 yẹn. Nobody kò sẹ́ni tó question it. Ibẹ̀ lẹ ti máa mọ̀ pé ìjà òfò, ìjà rádaràda òun lẹ̀ ń jà. Ẹ jẹ́ ká gbọ́ honestly Simon Onabajo bunch of nuisance. Ẹ jẹ́ ká gbọ́ blogger Bukky Jesse lórí ọ̀rọ̀ Sanshitu. Shitu àti gba over 100 million lọ́wọ́ baba Mohbad. Ẹ bá mi calculate. Ìgbà tá gbà ó ló máa gba 25 million adé kó fún kò dín kò mọ́jọ́ 5 million. 25 million fún kíni gangan blogger Bukky Jesse. 25 million fún kíni justice tẹ́ ń wá yẹn ṣó tẹ́ ti wá rí justice náà bye. That 25 million naira tẹ́ bá mú owó yẹn kẹ́ ẹ kó fún bàbá yẹn kó lọ wá nǹkan gidi ṣe kó lọ whatever tó rí bóyá ó dẹ̀ sọ pé tiẹ̀ ti kọ́lé gan sílùú wọn. Wọ́n ní bàbá ti kọ́lé bàbá ti ra mọ́tò ó tẹ̀ bàbá ti di singer ó ti ń fún wa láwọn orin bàbá ara yẹn ó ti ń kọ́lé ṣó dẹ̀ ti ń lọ party òun náà ti ń ṣe dancing bẹ́ẹ̀ ìyẹn náà tó. The 25 million naira was for what? Kẹ́ lọ máa fa wèrè lọ́yàn kẹ́ máa fa gòbè unnecessarily 25 million fún kíni? Gbogbo wa la gbọ́ ohun tó ṣẹlẹ̀ gbogbo wa la rí ohun tó ṣẹlẹ̀. Mọ́jọ́ 10 million kò mọ́jọ́ give or take tí o bá ti gbà tó 100 million àti máa súnmọ́ 100 million yes. Tọ́ bá ní mo pa kọ́kọ́ gbé bọ́ ṣe náwó síta. Sanshitu tẹ́ sọ kíní kan fún ẹ lálẹ́. Sanshitu ti dé bàbá mọ́lẹ̀ o. Ẹ jẹ́ kí n sọ fún gbogbo yín. Sanshitu ti dé bàbá mọ́lẹ̀ gan. Níbi tí Sanshitu dé bàbá Mohbad mọ́lẹ̀ dé ẹ jẹ́ kí n sọ fún yín. Ṣé mọ̀ pé kò sẹ́ni tó wà nínú George àbí nǹkan kan ní Nàìjíríà yẹn sàn wọ́n máa ń ṣe oògùn burúkú níbi tí Sanshitu dé bàbá mọ́lẹ̀ dé. Tí bàbá bá rí white tí Shitu bá sọ fún bàbá pé black ni bàbá máa sọ fún yín pé black ni. I am telling you Shitu sue me if you want to sue me. Sani àbọ̀dọ́ mi wá láwọn Google ẹ̀ ní ipe. Tẹ́ ẹ bá fẹ́ mọ ẹni tó ń pa irọ́ tí wọ́n bá ti sọ̀rọ̀ ọ máa make sure pé àwọn fi affirmative statement kan sí or something tó máa jẹ́ kẹ́ ẹ believe ọ̀rọ̀ táwọn sọ tó bá ti sọ fún yín pé ẹ̀yà sue mi ó yá bọ́ síta irọ́ ni. They are only trying to play on your intelligence pé ọ̀rọ̀ táwọn sọ yẹn àwọn fẹ́ kẹ́ ẹ gbà pò tọ́ ni. Wọ́n ní báwo la ṣe mú alábòsí lẹni tó máa sọ̀rọ̀ tó máa sáré máa ṣépè àbí tó máa sáré máa gégùn àbí tó máa sáré máa sọ pé òun lẹ́lẹ́rìí alábòsí ni irú àwọn èèyàn bẹ́ẹ̀. Kí lọ wo àwọn Google ẹ̀ ni pé gbàtà ọ̀dẹ̀ Google ẹ̀ àwọn ìṣẹ́lẹ̀ bọ̀dá mú ìwà. I am so much disappointed in him because ṣẹ́ni mo máa sọ kíní pé ẹ wò mí dáadáa o. Kí ni ìdí tí mo ṣe ń play kíní fún wa òun ni pé 2 years today show yìí I think it was this month or last month 2 years láwa yìí kí ni justice tó ń wá kí ni outcome ẹ̀ so far. Olórí speaker tó gbé sórí gẹ́gẹ́gẹ́ tó ń bẹ́ everybody jà kiri òun lélẹ́yìn gbogbo àwọn èèyàn tó fẹ́ dá sí nígbà yẹn tó ń lé wọn dànù idea àwọn ò make sense idea tiẹ̀ ló lọ idea àwọn tóun bá sọ lábẹ́gẹ́ kí wá ní nǹkan tó wá dé tó tún wá ń dragi lọ́ọ̀yà tí wọ́n gbà tí wọ́n ní kó lọ represent bàbá Mohbad ní corona. Kí ni reason kí ni outcome justice yẹn gangan. Not me Ọlọ́run ni o àti bàbá àti bọ̀dá mú ìwà mi ní kẹ́ máa sọ̀rọ̀ fún mi but gbogbo àwọn public as far as I'm concerned the public believed in me they trust me so as far as I'm concerned èmi ni mo represent public so tẹ́ bá wá ń parọ́ fún mi ó máa ń jẹ́ nǹkan tó máa ń bà mí nínú jẹ́ ṣé ń gbọ́ mi ṣé tẹ́lẹ̀ téèyàn bá
wà straightforward sáwọn èèyàn tẹ́ bá wá ń pọ́kọ́ fẹ́ nìyẹn Ọlọ́run má jẹ́ kọ́rọ̀ yín dàbí ọ̀rọ̀ fínà ẹni tó bá lékun méjì àpòfò ẹ jẹ́ kí n máa sọ̀rọ̀ mi lọ ọjọ́ bí wọ́n wá sọ fún mi pé àwọn Google ẹ̀ mo lè lọ ka nípa máa ní lóòótọ́ mo rí pọ́n ní ó ti mo rí gbogbo nǹkan tó ti ṣe lédè tó wá l'Amẹ́ríkà yẹn pè mí lédè yẹn sọ pé BJ ṣé ọmọ ẹni yóò sí Nàìjíríà o mo ìwọ náà gbórúkọ lọ Google ẹ̀ mo ní mi ìmọ̀ rí o Google èmi náà wò ó ọ̀dà mi wálẹ̀ láwọn làwọn wa àṣẹ́kù rẹ́tì ló introduce ṣítù sí bọ̀dá mi wá mi tètè mọ̀ ṣẹ́gbọ́n mi tètè mọ̀ pé Google sí ni ó late kí n tó mọ̀ àti gbéṣẹ́ fún ṣítù lọ kí n tó mọ̀ ìjọ tí mo dẹ̀ mọ̀ níwájú Ọlọ́run àti ènìyàn mo pe Gúrẹ́sì lẹ́sẹ̀kẹsẹ̀ tí Gúrẹ́sì bá wà bí kó bọ́ta kó wá máa já mi wọ́n ní Gúrẹ́sì iṣẹ́ wo ni ṣítù ṣe fún yín tẹ́ fi introduce ṣítù sí bọ̀dá mi wá ibiṣẹ́ táwọn wà nígbà kan ibiṣẹ́ táwọn ti ń ṣiṣẹ́ nígbà kan àwọn ní problem kan ṣítù ló jà fáwọn ọwọ́ mi bá bọ́ mo ní sọ ṣítù ló jà fún yín ṣítù ò ṣiṣẹ́ fún mi rí mo dẹ̀ wò pé a ti wà nínú ẹ̀ already mo dẹ̀ wò tèmi pé well gbogbo yín wà bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa ṣe lọ mo dẹ̀ fọ́ kankan lọ mo rí tí gbogbo yín sọ pé BJ but you came out and gave us your word pé ṣé wọ́n ti gbogbo yín BJ ṣe bó bọ́ta tó sọ pé ṣítù is good ẹ jẹ́ kí n sọ reason tí mo fi sọ bẹ́ẹ̀ lẹ́nu ṣé nígbà tá a bẹ̀rẹ̀ justice yẹn tá a ti gbéṣẹ́ fún ṣítù ṣé ń gbọ́ mi mo wá pe bàbá ń jọ kan ṣé ń gbọ́ mi sorry ṣítù pe bàbá ń jọ kan ìgbà tá a ti bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn ẹ fi ra yín sípò mi o gbogbo yín tẹ̀ ń wò mí ṣítù sọ fún bàbá pé kí bàbá bọ́ta kọ́ lọ bẹ Fálànà ṣé wọ́n ti ìgbà tá a ti sọ̀rọ̀ Fálànà ṣé gbogbo yín wọ́n ti tí bàbá fi bọ́ta tán bẹ Fálànà táwọn èèyàn ń bú wọn pé kí Fálànà má gbọ́ pé bàbá ń parọ́ ni kó sọ bẹ́ẹ̀ ẹ jọba mi confirm ṣé wọ́n ti ìgbà yẹn last year ni bàbá bọ́ta wọn bẹ Fálànà pé bàbá Fálànà mo ò tó bú yín o mo ò ṣe o èmi kò mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣé ń gbọ́ mi kí ni tí mo fídíò tí mo rí pé bàbá ṣe kẹ́ni mo gbé bàbá ò kí ń sọ̀rọ̀ fún mi but mo ò bínú mi ì bínú pé bàbá ò kí ń sọ̀rọ̀ fún mi wà láìtàláì káwá kan make sure pé he is in the right path because he is vulnerable ká make sure pé àwọn tó fojú jọ rẹ ṣùgbọ́n tó jọta ni wọn ò súnmọ́ wọn àwa kan guide bàbá ni not guiding with mouth guiding with supporters people that will support financially guiding him with kó má bàa lọ ṣiṣẹ́ gbé because ìgbà tí bàbá kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní rí fèmí ẹ̀ mo lè parọ́ fún yín ọpẹ́lọpẹ́ Ọlọ́run àtàwa díẹ̀ ta súnmọ́ bàbá ò bá ti give kò bá ti má sí justice mọ́. justice nǹkan tí mò ń sọ rè justice yẹn náà dà pẹ̀lú gbogbo kílẹ̀lẹ̀ fún bàbá yẹn pẹ̀lú gbogbo crying shoulder gbogbo courage gbogbo fighting gbogbo energy gbogbo strength justice yẹn náà wà dancing it is 2 years today tarakùnrin yẹn gbẹ̀mí mi where is the justice then wákìlì níbo ni justice yẹn dé ṣé ẹ̀kan lẹ́yìn ṣe justice lórí Facebook lórí TikTok lásán ni justice yẹn ibo ló dé ta ló ti mú ta ló sọ pé ó pa á kí ni ìjọba sọ because gbogbo wa akọlẹ̀ máa sọ̀rọ̀ lórí social media kò sẹ́ni tó ń bí ìyá aláìyá èrè tó máa kò déédéé lọ múyàn nínú ilé tó máa lóun fẹ́ lọ tì í àbó òun fẹ́ kó tiẹ̀ sọ pé ó tiẹ̀ arrange ó fọlọ́pàá arrest ẹ̀ tó bá dé stage kan tó ò bá lẹ́vidence ó máa gbélẹ̀ ká tiẹ̀ sọ pé ẹ̀fọ́ ọlọ́pàá ọmọ ọbẹ̀ ṣe ń ṣe Naija kálẹ̀ lẹ́mọ ọlọ́pàá ẹgbẹ́ lọ kóòtù if you don't have good evidence you will all máa drop ẹ̀ wọ́n máa ní kán bèèlè kó máa lọ. The question is 2 years now Bukky Jesse what is the outcome where is the justice tẹ̀ ń wá arákùnrin yìí ti pọ́jú ọdún méjì lójú Ọlọ́run pé ṣé ẹ ṣì máa continue nu rádaràda yìí ni ṣé ẹ ṣì máa continue nu rádaràda yìí ni ẹ bá bàbá yìí sọ̀rọ̀ kó lọ sin ọmọ ẹ̀ torí Ọlọ́run èmi ò rírú ẹ̀rí mi ìrírí eléyìí rí láyé mi 2 years kódà nílùú òyìnbó gan tó bá jẹ́ ọmọ kékeré lọ́n ṣe bẹ́ẹ̀ yẹn bóyá pé ká tẹ̀ sọ pé there is an actual murder táwọn ìjọba láwọn lò tó bá ti gba autopsy tó ń fẹ́ gbà wọ́n á ti release body pé kó lọ sin látijọ́ yìí wọ́n á dẹ̀ máa continue investigation tó ń ṣe lọ. now ẹ jẹ́ kí n máa sọ lọ bàbá ti jáde ńjọ́ yẹn wọ́n ti ṣe fídíò yẹn ìgbà tó ṣe fídíò tó mo wá pè wọ́n mo ní bàbá kí ló dé tẹ ló sọ pé ẹ̀ẹ́bù Fálànà mo ní àárín ẹ̀ẹ́bù Fálànà nǹkan tẹkàn sọ ní pé ó dùn yín pé lu yín ni Fálànà ti wá mo ní ta ló wá sọ pé ẹ̀ẹ́bù Fálànà ṣé ń gbọ́ mi o ẹ fi ra yín sípò mi o mo fẹ́ kẹ́ jọ́ọ̀jì mi o ìtọ́ ìgbogbo yín sọ pé mo sọ fún yín pé ṣítù dá ẹ máa gbọ́ bàbá wa sọ fún mi pé ṣítù pé àwọn ipe bàbá Mohbad tó bá fẹ́ jẹ́ kí ìbá yín kọ̀ntínú láti máa wá justice fọmọ yín ẹ máa bọ̀ lọ́fíìsì nísinsìnyí bàbá dẹ̀ láwọn lọ sọ́fíìsì ẹ̀jọ́ yẹn bàbá nígbà táwọn máa débẹ̀ ó ní
Fálànà sọ pé ẹ bú òun. Fálànà wọ́n ní kí n má gbaṣẹ́ yín pé ẹ bú àwọn mi ìdẹ́lẹ̀. Tẹ́ bá lè fẹ́ kí n continue iṣẹ́ yẹn, ẹ máa bọ́ tàǹsì, ẹ máa lọ bẹ Fálànà. Tẹ́ bá ti bẹ̀ ẹ fẹ́ yìí tó kù lẹ̀ fún mi. Èèyàn kọ́kọ́ lè sọ pé kí n má gbaṣẹ́ yín. Ẹ jọ̀ọ́ bá mi kọ̀ǹkọ̀. Tó ẹgbẹ́ yìí lọ sọ yẹn fún, ṣe máa believe pé Shittu máa gbàbọ̀dẹ̀. Ẹ sọ fún mi. Bí bàbá ṣe sọ yẹn, báwo ni Shittu báwo ló ṣe gbàbọ̀dẹ̀? Bukky Jesse. Blogger Bukky Jesse. Báwo ni Shittu báwo ló ṣe gbàbọ̀dẹ̀? What exactly are you expecting Shittu to perform, to do, to bring out? What outcome are you expecting from him? Like he should come back and tell you guys that, oh, with everything we fought for, Wunmi will now be picked up, Wunmi will now be arranged, that he is the killer or what? At what point? What is your own definition of a OSAN? San is not good. What is your own definition of san konda, san konda? When you are san debito ni san in family. Why are you? I don't know. Why don't you just pé tí ẹ bá outcome kan tẹ́ tin parọ́ fáwọn general public yín tí ó bá lọ bẹ́ẹ̀ tẹ́ ẹ dẹ̀ mọ̀ pé kò lè lọ bẹ́ẹ̀ láyé láyé. Tẹ́ ẹ mọ̀ pé kò tẹ́ ẹ expect pé kàn sọ pé Wunmi ló pa ẹ lè rí láyé láyé, but torí pé ẹ ṣàfẹ́ show irọ́ tẹ́ ẹ ti pa fáwọn èèyàn, owó tẹ́ ẹ ti gbà fáwọn èèyàn, tẹ́ ẹ ti gbà lọ́wọ́ àwọn èèyàn. So táwọn èèyàn bá ṣe iṣẹ́ tẹ́ ẹ fún wọn tán ṣe dáadáa tí ò rí bó ṣe yẹ kó tẹ́ ẹ fẹ́ kó rí, ẹ padà sọ wípé àwọn lèèyàn burúkú. Bígbà tẹ́ ẹ ń bá ṣe oníṣẹ́ jẹ́ lélẹ́yìí tó bá yẹ ẹ jáde ẹ sọ pé àwọn kan ń ba ayé èèyàn jẹ́. What you are doing is tantamount to pé èèyàn ba ayé èèyàn jẹ́. Bukky Jesse. Shittu for that matter. You saying it out of your mouth pé Shittu ò dá. Jọ́ torí tọ́lọ́run kéèsì mélòó ni ìwọ ti handle o? Àbí kéèsì mélòó lẹni lọ́ọ̀yà tó rò pé ó mọ̀ tó jẹ́ pé ó ní outcome gidi? Kéèsì mélòó ni lọ́ọ̀yà yẹn ti handle? Miracle wo lẹ́yìn expect pé kí Shittu ṣe? Àlùpàídà wo lẹ fẹ́ kí Shittu bá yín ṣe nínú corona àbí whatever tẹ́ ń jà? Tí ò rí bẹ́ẹ̀ tẹ́ wá ń padà sọ pé Shittu wọn ò mọṣẹ́. It's not stupidity. Kí ló gbé yín lọ sọ orú nǹkan bẹ́ẹ̀ yẹn fún? Ṣé máa believe pé Shittu máa gbàbọ̀dẹ̀? Ẹni tó dìde sọ fún bàbá pé kí bàbá lọ bẹ Fálànà, pé Fálànà ní kò máa ṣiṣẹ́. Ipe ṣùgbọ́n ṣe ń gbọ́, ipe ṣùgbọ́n tí bàbá bá ti bẹ Fálànà ńkọ́, òun máa ṣiṣẹ́ bàbá, ipe kọ́kọ́ lọ bẹ́ẹ̀. Bàbá told me. Bí bàbá dẹ̀ ṣe sọ yẹn, inú mi dùn. Àmú ní bàbá, máa yí fẹ́ ṣiṣẹ́ o, máa yí fẹ́ ṣiṣẹ́ o. Ẹ sọ fún mi ṣé tẹ́ bá wà shoes mi kí lẹ máa ṣe, ṣé máa doubt ẹ ni? Àtìgbà yẹn, mo dẹ̀ dúró lórí pé máa yí fẹ́ ṣiṣẹ́. Ṣé gbogbo yín rántí? But ìgbà táwa ní kí bàbá máa lọ sọ́dọ̀ Shittu, ṣé gbogbo yín rántí? A ní kí bàbá má dà lọ. Ṣé rántí? Gbogbo yẹn bàbá mi kọ̀ǹkọ̀ o. A ní tí bàbá bá fẹ́ lọ máa rí Shittu. A ní kí Mommy Rich Grace àti Best Scholar máa tẹ̀lé wọn. But unfortunately, Best Scholar, because of his position and his job, Best Scholar ò lè tẹ̀lé wọn. Ìyẹn fi ṣẹ́ ẹ lẹ̀. Àwa ní òkè. Kí Mommy Rich Grace máa tẹ̀lé wọn. Mommy Rich Grace ń lọ sí. Mommy Rich Grace ń lọ sí corona ni. Ṣé ń gbọ́ mi? Àwa la sọ pé kí Mommy Rich Grace máa tẹ̀lé wọn lọ sọ́dọ̀ Shittu, ipe kó lè máa ṣojú àwa public ń bẹ̀. Ẹ bá mi confirm tẹ́ bá rántí, tọ́mọdé ni mo parọ́ ká gbé gbogbo ìwúnú Bíbélì lẹ́sìn kan máa fi gbéra wá sí pé. Ṣé ń gbọ́ mi? So gbogbo ilé tí Mommy Rich Grace ń bọ́ta tó wá ń sọ pé it's either Shittu or nothing. She should take a silver seat and keep short. Ẹ jẹ́ kí n máa sọ̀rọ̀ mi lọ. Ṣé ń gbọ́ mi? Àwa la sọ pé kí Mommy Rich Grace lọ ṣojú wa níbẹ̀. Because kí lè ló fi sọ pé a sọ pé kó lọ ṣojú wa níbẹ̀ ni pé Jésù. Kọ́ tó bẹ̀rẹ̀ corona wọ́n ti débẹ̀, èmi ò mẹ́pà àwọn èèyàn fún wọn lówó mọ́tò, mi mẹ́pà ń transfer owó sí wọn. Èmi kàn fi pé ẹni tó ní passion fún ọ̀rọ̀ ọmọ ọlọ́mọ báyìí. Ok, ẹni yìí Jésù ni. Jésù kọ́ tó sọ̀rọ̀ kan, Bible verse. Mo ní okay, ẹ jẹ́ ká trust ẹni náà, ẹ jẹ́ kó ṣàṣojú wa níbẹ̀. Ṣé kí n ṣọ́ọ̀kì yín? Ẹ jẹ́ ṣọ́ọ̀kì yín lálẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé BJ ń pàṣẹ fún bàbá. Ẹ bí bàbá Mohbad. Bàbá gangan fẹ́ connect mi mọ́ Shittu kí n máa bá Shittu sọ̀rọ̀. Mo ní I don't need it. I don't want to talk with anybody. Let me just do my own. Ẹ bí bàbá ẹni ṣe mo parọ́. Mi bá Shittu sọ̀rọ̀ rí láyé mi. Ẹ ní kí bàbá wá já mi. Ẹ pé Rich Grace gangan kó wá já mi. So gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé Bukky life kó máa control. No. Bọ̀dá mú ìwádìí wọn sọ fún mi BJ ẹ jẹ́ ká connect yín mọ́ Shittu kẹ́ máa bá sọ. Mo ní no, ẹ kò jẹ́ kí n máa ṣe tèmi. Ṣé ń gbọ́ mi? Mommy Rich Grace bẹ́ẹ̀ lọ. Ṣé rí? Now ẹ jẹ́ kí kọ́kọ́ parí ti Shittu. Mo wá rí pé ìgbà tá a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn bá ṣe gbé case fún Shittu, mo rí pé a lot of nǹkan Lady America yẹn kò ń ṣe lọ́ọ̀yà o, ṣùgbọ́n she hold a very high post in America. So she only opportunity láti interact mọ́ lọ́ọ̀yà ọlọ́pàá, ó ní opportunity láti mọ àwọn professionals l'America tó máa ń sọ nǹkan fún. Ṣé ń gbọ́ mi? Bá ṣe gba Shittu kò pẹ́ kò jìnnà,
Lady America yẹn pé bàbá ó ní kó sọ fún Shitu pé tí ọlọ́pàá ò bá fẹ́ fún wa ní justice òun máa sanwó private investigate tó lè máa wo gbogbo ní tẹ́ bá sọ̀rọ̀ gbogbo advice tẹ́ máa ń kọ fún wa lórí social media gbogbo ẹ̀ láti sọ fún Shitu àti bàbá Shitu gbà ẹ jẹ́ kí n máa sọ̀rọ̀. Lẹ ṣe máa in the first instance báwo lẹ ṣe máa lè fẹ́ advice lawyer ẹ fẹ́ advice san ṣẹ́yìn lẹ fẹ́ kọ bó ṣe fẹ́ ṣe objection my lord ni àbẹ́yìn lẹ fẹ́ sọ fún pé okay o sir in ta fẹ́ lélẹ́yìí work on it because I don't understand gbogbo advice tẹ fẹ́ fún ẹ pé lawyer ilé ẹ fẹ́ máa fún lawyer advice àbí lawyer ló máa advice yín that is why that's their job. Ìdí tẹ́ ẹ ṣe gbá sànù ni pé kó ba lè kó jẹ́ kó bá yín kọwọ́ òfin bọ̀ kó dé advice yín ní nǹkan tó òfin sọ kò ṣe bẹ́ẹ̀ ilẹ̀ yìí máa sọ pé yẹn lọ́ọ̀yà ń ta fẹ́ kó lọ sọ́ńbẹ̀ ni pé Wùnmí ni kò ṣáà máa fight pé òun ni tó bá sọ pé sọ fún wọn pé bí it doesn't work that way. Owó lèmi ṣe ń béèrè because thank you said pé the whole general public they want to listen to you yes because akitiyan gbogbo fẹ̀kẹ̀fùkù fẹ̀kẹ̀ that you were doing that time olójẹ́ kí a lot of people they were interested so okay let's listen to what Bukky Jesse will tell us. It's 2 years today. How far with the justice? Not all this time, but we don't need all this blah blah blah. We need concrete kidney development. Ìgbà wo ni bàbá yìí fẹ́ lọ sin ọmọ ẹ̀? Nta ń béèrè nìyẹn. Shitu ò lè ṣe ju bó ṣe ṣe lọ. The reason why you are disregarding or you are disrespecting him is because gbogbo ohun tí Shitu ṣe, you don't like the outcome. The fact that gbogbo corona, you wanted him to add pressure to some people to spending, to this or whoever. You want him to be more harsh. Like if you are in that room, if you are the lawyer, you will even stand in front of the judge and tell the judge, get out, you don't know what you are saying. You want him to come and start saying stuff, still make sense. Whatever is good, it's at par, let me put it that way. It's a different word entirely. A different word on Facebook and a different word in the courtroom. We can come online and say jargons. But once you put, especially if the lawyer tó bá ti wọ kóòtù àbí kí ló ń porúkọ wọn tó ti fún wọn ní kíní orí yẹn kí lẹ ń pè é rán mi létí tó bá ti fi lè wọ tó ti step ẹsẹ̀ sí inú courtroom. That time he is no longer the Shitu we know nínú ilé. He is now the Shitu to represent the law. So all the nonsense tí à ń sọ níta nínú ilé wọn ò ní lè gbé wá sínú kóòtù because so many things là ń sọ níta tí ò make sense tó jẹ́ pé tó bá fi lè sọ pé wọ́n sọ number 1 lásán judge yẹn gan ló máa kọ́kọ́ cancel gbogbo ẹ̀ pé go back and rewrite this rubbish. But a lot of you jargon sì tẹ́ ń sọ online yẹn platform yín yẹn expect pé bó ṣe rí nìyẹn bí ètò ẹ̀ sọ pé lágbájá kan ló lọ́mọ so kí Shitu wá wọnú courtroom kó wá lọ sọ pé you know as we see it now Sam Larry is the father àbí báwo you think he will go out and say such a thing láì ṣe pé evidence kẹ́ ẹ bá tún kó bá kọ́ tún sùn bàbá ń bàbá. Lady yẹn pé bàbá Mohbad ó ní kó sọ fún Shitu ipò òun máa gba ìtọ́jú máa gbogbo ìjọba sọ pé kó gba private investigator lady yẹn sọ pé òun máa gba private investigator ipò òun máa sanwó ó ní sẹ́yìn tọ́lọ́pàá ò fún wa ní justice ìgbà tí Shitu máa dá girl yẹn lóhùn ó ní kò lè work in Nigeria ó ní kó gbàgbé àwọn ò ní ìdí ẹ má dínú o. Because gbogbo ìmọ̀ sọ pé BJ sáré bọ́ta tẹ́ bá mọ nǹkan tí. That is because he understands what is BJ saying. Ara nǹkan tí mo ṣe ń sọ bọ̀ ní ṣé rí mentality olódo tí gbogbo wa jẹ́ a kò máa jókòó sí online a máa gbọ́ everybody a máa mú advice ẹ̀yà let's do it this way ṣé bó ṣe wà in law nìyẹn. Ọ̀tọ̀ ni kákọ̀ fẹnu máa wà rough ọ̀tọ̀ ni pé ṣó wà applicable ṣó wà practicable ṣó jẹ́ nǹkan tá a lè ṣe a kò lè máa fẹnu sọ̀rọ̀ lásán but ṣó lè lọ bẹ́ẹ̀. He said private detectives only work in Nigeria and that is the truth. Why? Because how many parastatals, government parastatals, how many government institutions, I'm talking about those government offices in charge of law and order, you know, Nigeria, how many of them don't recognize the private detectives? How many? How many don't understand the private detective? Okay, I am a private detective now. Mo wá lọ sí zone 2. Mo wá ní mo fẹ́ wo file yìí Mohbad as a private detective, Joe. Wọ́n kọ́kọ́ refer mi s'Abuja náà. Lẹ́yìn tí bá dá Abuja tán, màá wá ṣẹ̀ṣẹ̀ máa, I don't know, màá ṣẹ̀ṣẹ̀ máa ṣẹ̀ṣẹ̀ lọ máa tó gbogbo ẹ̀. Because it's like you are telling them pé you want that person go into in details. Gbogbo nǹkan tó wà ní file, gbogbo nǹkan tó wà ní record nípa Mohbad. Ẹ wá lè fẹ́ gba private detective náà bó lẹ ti fẹ́ gbà ká bá wa lọ́wọ́ bọ̀ ń sìn èèyàn kan lè máa lọ mú wá. Ẹni yẹn gan lè má jẹ lára àwọn bóyá àwọn private àwọn security àwọn private security stock tó máa ń lò Nigeria normally ó lè má jẹ lára wọn ó lè jẹ́ lómi ilẹ̀ máa lọ gbé wá gbẹ̀lẹ́ máa léèyàn kan bọ̀ láti Cameroon tó fẹ́ wá ṣe
kó tẹ̀ jẹ́yàn tó wà Nàìjíríà lè fẹ́ lògùn. The point is, what are you hiring? Kí lẹ fẹ́ hire private detective fún? Private detective for what? What are you? Kí ni nǹkan private detective fẹ́ ṣe? Is there an actual murder? Àbí kí lẹ ń sọ? Èèyàn kú sínú ilé lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí náà. Ṣé wọ́n gún lọ́bẹ ni? Nígbà tí ń ṣe pé wọ́n gúnyàn lọ́bẹ àbọ̀ fa orí ẹ̀. Tá bá sọ pé o a gbọ́dọ̀ ṣe kinní kan ta ló pa o. Wọn wá ronítọ̀hún náà. Tá bá sọ pé yẹn la fẹ́ lo private detective fún. Ẹni tẹ́ ẹ gbà ti sọ fún yín pé kò lè work. Kò dé lè work nìyẹn. Kí ló dé sọ torí ó ti sọ yẹn sí automatically kò mọṣẹ́. Ó ẹ̀ dí ọ̀nì. Àní gbogbo yín sẹ́ẹ̀ ti da justice irú. Ṣé ẹ̀gbọ́n mi ṣá? Ṣítù sọ pé kò need. Ẹ máa gbọ́. Ìgbà tá gba Ṣítù. Ìgbà tí Ṣítù mess up ní corona jọ yẹn. Even before kí Ṣítù mess up fún corona. Ìjọ kan VDM jáde, àṣírí Ìyábọ̀ ò tí tún gbà yẹn. VDM jáde, VDM sọ pé àwọn boys mẹ́ta tó wà nínú mọ́tò iṣẹ́. Tó bá wá wọn jáde, a mọ ẹni tó pa Mohbad, wọ́n sọ bí tó ti gbé Mohbad fún wa. Ask yourself, Bukky, ọ̀rọ̀ yìí sì báwo ló ṣe tálì? Báwo lọ̀rọ̀ yìí ṣe tálì pẹ̀lú justice for Mohbad àti Sanchitu that you are damaging and degrading his thoughts online? VDM sọ pé àwọn tó gbé Mohbad, àwọn wo ló wà nínú mọ́tò tó gbé Mohbad? Ṣára ta ló gbé Mohbad? Ṣé kìí ṣe àwọn tó wà nínú ilé náà ló wà nínú mọ́tò ni? Ṣé àwọn tó wà nínú mọ́tò yẹn ṣé ẹgbẹ́ títì náà ti he wọ́n tán ní kán wá wọnú ilé kán wá bá wọn gbé Mohbad? Mumi ti ṣàlàyé bọ́n ṣe gbé Mohbad àtàwọn tó wà nínú mọ́tò. Ó ti ṣàlàyé still náà ẹ sì fẹ́ máa manipulate máa parọ́. So that is what you expect Sanchitu to go and be saying ní corona. You can imagine. So you want Sanchitu to go there and say, okay, àwọn mẹ́ta yẹn lẹ́yìn tó ti sọ. Who the hell is VDM? VDM is just there. Ó kàn manipulate everybody pọ́ntì ẹni. Gbogbo tó dà lẹ́yìn pa Ìyábọ̀ actress Ìyábọ̀ Johnson kí ni outcome ẹ̀ at the end of the day kí ni nǹkan tó wá ṣe? Ó mọ̀ just because ó fẹ́ launch Naira Marley wọ market. Ó wá da gbogbo yín lórí irú. Ẹ̀yin tẹ́ ẹ̀ ní lead way tẹ́lẹ̀ ẹ̀ ní pathway lórí justice. Ẹ sáré ọmọ VDM. Kò bá yín sọ̀rọ̀ justice for Mohbad mọ́ nsìn. What is the next step? For 1 week or 2 weeks tó lóun sìn, ó ti dáńbarú gbogbo lead yín ẹ̀ mú anything tẹ́ fẹ́ ṣe mọ́. Kò bá yín sọ anything mọ́. Bàbá Mohbad tó lóun ṣe interview fún sìn. Àmọ́ kókó mi ò rò bó ń bá bàbá Mohbad gan sọ̀rọ̀ mọ́. Kí wá ní kókó nsìn, kí ni justice, kí ni VDM bá yín dá sí? Ó kọ̀ wá bá yín scatter gbogbo ẹ̀. Bring the driver, bring the kinní kan. At the end of the day, the same thing náà ló ń sọ. All these things are just bullshit. Bullshit lèmi kà sí. Ẹ lọ sin Mohbad kóníkálukú wá ṣe gidi ṣe. Ẹ lọ sin bọ̀bọ́ ìkẹjẹ́kẹ́ ní yìí rest. Ẹ rántí kóníkálukú ní family. That's why somebody like me, I don't talk about it because máa wò pé kí ni mo fẹ́ sọ pa ẹ̀. Kí ni mo fẹ́ sọ pé ẹni tó kú? Tẹ̀dẹ̀ ṣe family ẹ̀ bálabàla. Ọmọ kan tó bí sáyé tó yẹ kẹ́ ẹ tú ràgàbò. Olè owó ni ò jẹ́ kí jòsí jẹ́ kó rí ẹ̀ pé. Olè owó. Olè burúkú tó wà lójú ẹ̀. Ṣé royalty náà kan ló ń sọ fún yín pọ́n ti yá 74,000 mẹ́yìn? Ó yá. Jòsí lọ bẹ̀ kó lọ gbà. Olè owó ẹ̀dẹ̀ fi ba ogun family jẹ́. Àdúrà ẹ̀ tí ó bá ṣe pọ́n lọ Ọlọ́run àti ìyá àdúrà tó tètè kígbe síta ẹ̀ tún fẹ́ mú àdúrà mọ́lẹ̀ ńgbà yẹn ẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí ní drag ọmọ yẹn kó wá sọ̀rọ̀ tó pa ẹ̀gbọ́n ẹ̀ olórí burúkú ọmọ ni wèrè kan tún sọ yí pé kí bàbá Mohbad lọ arrest àdúrà. Mi mẹ́ni tó sọ̀rọ̀ ìbí Bukky Jesse nàbẹ́yàn kan lórí TikTok pé tí bàbá Mohbad bá arrest àdúrà mọ́ òkú lórí burúkú lẹni tó sọ̀rọ̀ yìí. Ọkùnrin mélòó ni bàbá Mohbad ní láyé? Ìkan ti fò ṣọ́lẹ̀ ó ti lọ. Àbúrò ẹ̀ lẹ́tún wá advice bàbá pé kó lọ arrest ọmọ ẹ̀ ọkùnrin kejì. Ṣé bẹ́ẹ̀ lẹ yorí burúkú dé lẹ fẹ́ bá family yìí jẹ́ torí pé ẹ̀yin lẹ like Mohbad jù ìyá ò like ẹ̀ bàbá ò like àbí? Ẹ̀rù pàdúrà náà ò miss ẹ̀gbọ́n ẹ̀. Ẹ mọ ogun tó wà tẹ̀gbọ́n ẹ̀ ti jọ ń bára wọn sọ. Ẹ mọ plans tẹ̀gbọ́n ẹ̀ ti ní fún. Ẹ mọ bóyá tí ó bá ṣe pé òkú bóyá jọ́ ni àbíjọ́ kejì gan lẹ̀gbọ́n ẹ̀ ti sọ fún pé òkè máa mú ẹ wọ studio ká lọ ṣe freestyle tí kú fi mú lọ. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ wà online lẹ like Mohbad ju bàbá àti ìyá ẹ̀ lọ ẹ wá advice bàbá Mohbad kó lọ arrest àdúrà. Pé tó bá arrest ẹ̀ tọ́jà jẹ́ sí kóòtù aṣọ ohun tó pa ẹ̀gbọ́n ẹ̀ lórí burúkú yín tẹ̀dẹ̀ ní family titi yín. Mo gbọ́ kí nìyẹn lórí TikTok lọ́jọ́ yẹn báyìí mo dẹ̀ mírí fún obìnrin tó sọ̀rọ̀ yẹn. Báwo lẹ́yìn pípù yìí ṣe ya wèrè báyìí? So bàbá yẹn náà àwa ṣe gbòrògbòrò àwa lọ mú ọmọkùnrin àmọ́ bóyá ọmọkùnrin kan tó níkù nìyẹn àwa lòun arrest ẹ̀ kó wá sọ ohun tó mọ̀ nípa ìwíkú ẹ̀gbọ́n ẹ̀. Ẹ dẹ̀ rò pé tí gbogbo ẹ̀ bá lọ tán ẹ wá tún sọ pé kádùúrà wá tún bẹ bàbá ẹ̀ kó má bínú kó tún wá máa ṣe ọmọ fún bàbá. Ẹ má báyé family yìí jẹ́. Your justice or no justice for 2 years, blogger Bukky Jesse, leads nowhere. It leads to nowhere. Ẹ kàn fọ́pọ̀ mọ́yọ̀ dá gbogbo ẹ̀rú, ẹ kàn waste owó kówó pọ̀ ṣe gbogbo ẹ̀. Ká ní pé bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn, àtìyàwó àtọmọdé are comfortable. It's another thing. Àti pé ká ní pé there is an actual murder. Ọ̀rọ̀ yìí wọ́n ti ṣe, okay, kí lẹ fẹ́ ṣe ju gbogbo táwọn ọlọ́pàá ti ṣe lọ? Ẹ wá lẹ̀ ń wá private detective, ìyẹn á lóun wá gba 50 million. Ẹ tún bẹ̀rẹ̀ sí ní rèé sowó ìyá ya máa sùn á máa mu tí a máa gbége friend kiri ń tiẹ̀ bó ṣe ń sun Portia hotel ló máa sun Radisson
ló máa gbádùn ayé ẹ̀ á lọ máa jàmàlà á máa jẹ yán á máa jẹ fáwọn gbogbo ẹ̀ alpha mo make plans lọ á yá sáré lọ fáwọn kan ló wá ní kan gbé rẹ́kọ̀dù jáde fóun á yá dà á kọ á lóun fún yín ní 1 month á fi 3 weeks á fi jógẹ̀ the remaining month ẹ máa rí tó máa gbé kóòtù kiri á lóun ṣiṣẹ́ kẹ́dẹ̀ rí kẹ́ tó fọ̀ á gbé result jáde the same thing tí gbogbo àwọn ọlọ́pàá ti ń sọ fún yín náà ló máa padà sọ. Allow this boy to go home. Ẹ lọ sí Mohbad. Ẹ lọ sí bọ̀bọ̀ yìí kẹ́ jẹ́ ká rí mú mi. Close this chapter. Ẹ wá nǹkan gidi ṣe. Ẹ fi family yìí sílẹ̀. Olóburúkú Yomi Yọ̀díyẹ àbí kí ló ń porúkọ ẹ̀. Ó ti ṣe 5 marathon days òṣì lẹ́gbẹ̀ẹ́ títì. Ó kó àwọn obìnrin tó tiẹ̀ wà ń bẹ̀ lánàá wọ́n ń ṣe mí. Ẹ wá gbé di burúkú ẹgbẹ́ yẹn síta ẹ̀ ń sùn. Káwọn gòdògòdò àwọn kinní burúkú àwọn tó jẹ́ pé ìjọ́ òun náà ti bóbìnrin sùn gbẹ̀yìn tó ti lo kinní burúkú tó máa ń lò yẹn. Kọ́ mú wọn kọ́ gbé bájínọ́tù gidi jáde kọ́ tó bí 20. Lórí obìnrin mẹ́rin àbí mélòó Yomi gan tó yù dìbò ọbọ̀gàn kan fún jẹ lẹ́yìn ṣé ẹ ṣì bọ́ta wá sọ pé justice for Mohbad kan lè ń jà ẹ wá lọ ń sùn sẹ́gbẹ̀ẹ́ títì kiri ẹ lójú tì o ẹ lójú tì rárá. Sister kan tún pè mí wọ́n ní Sister Bukky ẹ sọ fún bàbá kan sọ fún Shitu ó tiẹ̀ bá wa gbé àwọn boys wá sí corona àwọn tó sọ pé Mohbad is dead ibo náà ti gbé báwo lọ ṣe gbé àkànlè máa sọ pé àwọn justice ká má touch gbogbo bí tó jẹ́ ká touch níwájú ọlọ́run àtẹ̀yìn mo dé pé bàbá mo ní bàbá mo forward nǹkan tí àǹtí kan fi sọ mo forward sí wọn bàbá láwọn ti gbọ́ àwọn máa fún Shitu bí bàbá wá fún Shitu o bí wọn fún Shitu ibẹ̀ la parí ìrìn àjò yẹn sí àgbọn kankan mọ́ mo ní kí wàá ní justice tá wá àṣàlà ń lọ ó ń bọ̀ ẹnu bọ̀bọ̀ tó ń gbé pósítà Ìyábọ̀ kiri yẹn wọ́n ti bọ̀bọ̀ yẹn mọ́lé up till now ìgbà táṣàlà tún máa parọ́ ìgbà tó di September tó jẹ́ kó fi bọ̀bọ̀ yẹn sílẹ̀ àṣàlà tún lọ parọ́ pé ibi tó ń rìn lọ́wọ́ àtàkì òun ṣẹlẹ̀ pọ́n tó bọ̀bọ̀ yẹn ò tí ì jáde ìgbà tó ń mú bọ̀bọ̀ yẹn mo pe bàbá mo ní bàbá ẹ sọ fún Shitu àwọn olórí burúkú tàṣànà náà wọ́n ń bú bàbá Mohbad lójoojúmọ́ wọ́n ń ṣépè fáwọn tiwa náà kò sẹ́ni tó arrest àwọn pípù yìí ẹ wo bọ̀bọ̀ ìjà yín ló ń gbé Shitu kó bá wa ṣe nǹkan sí àkànlé dá bàbá ìdábù kátà bọ̀bọ̀ yìí ìjà wa ló ń jà Samsodium thank you bàbá láwọn ti gbọ́ dé ní ìyá àgbọ̀n kankan nípa Samsodium ẹbí Bùrẹ́sì ojoojúmọ́ ni mò ń pe Bùrẹ́sì máa kọ pé báwo ni bọ̀bọ̀ ìyàwó ẹ̀ nǹkan wọn ní kò tí ì yàwó because èmi kò pé ká máa support ìyàwó ẹ̀ bó ti jẹ́ pé fine ohun gbogbo alájọ́. Ara nǹkan tó ṣe jẹ́ pé kó tó di pé èèyàn bọ́ síta wá máa tútù kùtù kó tó di pé olórí láyà bọ́ sí online máa sọ̀rọ̀ korodo bẹ́ẹ̀ yẹn nígbà táwọn èèyàn tún sọ fún pé nǹkan tó ń ṣe yìí ò dáa tó tún bọ́ tata lọ́lọ́pàá you no go better for any ọlọ́pàá wey ìwọ kan arrest me tó tún ṣojú bí ẹni tó ti gba igbó gidi igbó Pakistan tó ti mú yó ẹ kì í mọ̀ gbà yẹn ìwọ orí ṣé Bukky Jesse orí show kò rí fídíò tí bọ̀bọ̀ yẹn ṣe tó ń bú everybody Adéníyì Mojira de wẹ́kọ̀mọ̀ tó ń bú everybody ọwọ́ ni kò mọ evidence sílẹ̀ kò ní ẹ wá ní kó má gbà sí gòdògòdò then owó kí lẹ sọ fún Shitu ó jàre ṣé owó tẹ́ ẹ sọ fún Shitu show cover pé anytime tí supporter kan bá ti dáràn tí Shitu lọ máa lọ bẹ̀ ni ṣé ẹ gba Shitu as a family lawyer ni ṣé ẹ gbà àṣẹ àbí lára nǹkan tẹ́ ẹ sign pẹ̀lú Shitu apart from the corona inquest tẹ́ ẹ sign fún pé okay help us represent us at the corona, represent Baba Mohbad and our interest at the corona. 1. Number 2, did you also sign pé for anything that happens to any Baba Mohbad supporter, Shitu should be the representative, right, to stand there for them? Did you sign that as well? Because 2 tasks in task méjì ni. Inter sign was for him to fight for justice for you guys, to represent you or your interest at the corona. Àbí bẹ́ẹ̀ kọ́? You did not tell him pé sir at any point in time tell anybody to ban side wa bá dáràn ẹ̀yin lẹ máa lọ bẹ̀ lọ máa yọjú o àti charge yín. So it's 2 things ni. Èyí tẹ́ ẹ fi sọ pé kí Shitu lọ máa help Samsodium àbí kí lẹ ń porúkọ ẹ̀ kí ló dé tẹ́ ẹ lè gba lọ́ọ̀yà fún Samsodium lọ́tọ̀. After all supporter baba Mohbad ni. Ṣé bẹ́ẹ̀ mo bẹ́ẹ̀ ṣe ń dáwó? Ìgbà mélòó ẹ lọ pé lọ́ọ̀yà kan kẹ́ ẹ sọ fún kó wá lọ stand fún Samsodium o. Nínú gbogbo yín bẹ̀ yẹn ṣe ẹ̀rẹ́ ni tó jẹ́ lọ́ọ̀yà ni. Ó yẹ kẹ́ ẹ ní lọ́ọ̀yà láàrin yín tó jẹ́ pé ó máa dúró fún gbogbo àwọn nǹkan wóróje kékeré ìbáyìí irú ìgbà kan arrest ẹ̀yẹn lọ́ọ̀yà yẹn lè máa fún lówó bóyá 500,000 lè máa send sí o tó máa lọ dúró ti Samsodium àbí kílẹ̀ ń porúkọ ẹ̀. But you cannot pay somebody for a service kẹtí wá pé kó wá lọ ṣe service mi under owó tẹ̀ san no ẹni ẹlẹ́ni sáànù tó gbà yẹn kò ń ṣe for figurehead kò dẹ̀ ń ṣọ̀fẹ́ ló gbà ó sanwó ni. Why did you ask him to come and represent? It's because of his years, his active services, and what? And then his goodwill. Àwọn nǹkan gidi tó ti ṣe, àwọn cases tó ti win. Ìyẹn lẹ ṣe pé ó dẹ̀ charge yín owó tó ń gbà nìyẹn. Ẹ ṣáà rá àwọn normal kéréje lawyer tí ò ń ṣe sáà níbẹ̀. Ẹ ṣe lọ gbà wọn kọ́ bíìlì yín 5 million. So there are 2 different things. You cannot tell him to fi iṣẹ́ tẹ́ ní kó ṣe lẹ̀ kó wá máa bá yín lé. Tó bá ṣe ti Samsodium náà, tó bá tún mú Sam Depe náà níbò míì. Ẹ tún ní kó lọ sọ́dọ̀ Sam Depe. Ẹ wá máa ránṣẹ́ kiri. Ẹ ó Sam Shitu for that matter. Ó funny now. Ó funny o. Àwọn justice but àwọn èèyàn tó wà ká support wọn.
má bí gùrẹ́sì ní àwọn tí ń ṣiṣẹ́ lé lórí ọ̀ntì ìgbà tó sọ pé àwọn jọ́ọ̀jì wọ́n lọ on vacation Shittu tó bá wá ṣe nǹkan kan sí yẹn mo ṣàgbé sára pé kí ni Shittu ń ṣe gangan he couldn't arrest anybody from Ashana's group Ashana ń lọ ó ń bọ̀ Ashana wà wà overconfident ṣọ́rí ó tún yá lady tó wà l'Amẹ́ríkà yẹn ó tún sọ fún bàbá pé kó sọ fún Shittu pé bàbá individually we cannot request for phone forensic ṣé ẹ gbọ́ mi ó ní individually we cannot request for phone forensic but Shittu can request for it gbogbo yín náà dẹ́mọ̀ ẹ̀jẹ̀ àwọn lọ́yà tó bá wà bí wọ́n máa kọ̀ǹkọ̀ pẹ̀lú mi ṣé mo sọ fún gbígbà kan èmi àtàntí kan àwọn èèyàn kan ní phone company tí Mohbad ń lò a pe bọ̀bọ̀ kan bẹ̀ pé kó bá wa mú mẹ́sẹ̀gì Mohbad jáde ṣé wọ́n ti ẹ bá mi confirm wọ́n gbégi lébẹ̀ ní pé kó tó wọnú ibẹ̀ ó máa lo ID ẹ tó bá dẹ̀ lo ID ẹ ọmọ mi tó wọ bẹ̀ bọ̀bọ̀ yẹn advice wa pé lọ́yà àbọ̀lọ́pàá ló lè gba phone forensic yẹn lẹ́yìn tó wà l'Amẹ́ríkà tó sọ fún bàbá kó sọ fún Shittu bàbá láwọn ti sọ fún Shittu dẹ̀ ní yìí Shittu ò gba phone forensic fún wa. Now that phone forensic do you think is an easy thing? Àti pé kí tí lọ́yà bá gba phone forensic kí lẹ́yìn fẹ́ fi phone forensic ṣe? Because it sounds so funny. Phone forensic for an individual for what? What is your own issue? Kí ni problem ti yín pẹ̀lú phone forensic? What do you want to use it for? Kí ni báwo nìyẹn ṣe jẹ́ra justice for Mohbad tẹ́ ń wáká? You are not in any government group. You are not a police officer. You are not a military personnel. You are not even part of the family. And you are requesting for, I don't know. Àwọn wo ló máa ń gbọ́ blogger Bukky Jesse no? Wọ́n kọ̀ wá wọ́n manipulate yín kẹ́sà believe pé wọ́n da justice tí ò sí nǹkan kan. So you think that Shittu ò mọ nǹkan tó ń ṣe? Kí lọ́yà tó lọ́yà ò kọ̀ lè kọ lẹ́tà kó sọ fún pé òun fẹ́ gba phone forensic láyé. You have to go to court. You have to get a court order for it. Because èmi ò ẹ kọ̀ rò pé òkè torí kó jẹ́ sáà nísìn á kọ̀ jókòó lọ́jọ́ kan á dẹ̀ kọ lẹ́tà pẹ̀lú lẹ́tà head ẹ̀ á dẹ̀ lọ mú fún Globalcom àbá lọ mú fún MTN àbá lọ mú fún Escobar àbí kí lórúkọ àwọn network tó máa ń lò Nàìjíríà yẹn. Àwa then automatically torí pé wọ́n ti rí pé Shittu chambers wọ́n máa sọ pé yes sir what is the phone number oya let's go there oya should I do you have ṣé kí lẹ máa fi download nǹkan yẹn ṣé USB ni àbí kí ni or do you have code do you want us to put it on disk or you want us to put it on cassette wọ́n kàn máa sáré bẹ̀rẹ̀ sí ní sọ fún bẹ́ẹ̀ ni it's not done that way Bukky Jesse. It is not done that way. Kó tó lè dípò tó rí gbà court order ni number one. Court order ni number one. Court order you need a court order láti gba anything jáde. Number one kò ń ṣe ìlérí Olúwa fún rẹ̀ lórí request fún nǹkan ẹ̀. Kò ń ṣe ìlérí Olúwa lórí request ẹ̀. Ohun tí a dẹ̀ ń sọ ọ̀rọ̀ yìí kò kí ń ṣe actual murder for crying out loud. Kí lẹ̀ ń wá forensic káàkiri fún? Ṣé wọ́n threaten yẹn? Ṣé ni yẹn sọ pé I am coming to kill you? Mi mọ̀ bí a bá wo fíìmù Scream yẹn. Fíìmù Scream kan báyìí. Scream 1, Scream 2 tí ẹni tó fẹ́ pa wọ́n máa pè tó máa ní where are you tó dẹ̀ máa wò wọ́n tó máa ní I'm going to cut you tó dẹ̀ máa pa wọ́n irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ni wọ́n lè sọ pé òkè ta ni last person tó pè é torí pé tó bá ṣe ọkọ̀ máa dédé bá wọn lé ó dà pé kan tí mo wò ọmọ a very lovely young girl nìkan ló wà lé bàbá àti ìyá ẹ̀kọ́ dédé délé wọn bọ́kú ẹ̀bẹ̀ irú nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́n á béèrè fọ̀rẹ́ tó fẹ́ mọ̀ ta ló pè é kí ni nǹkan tó ṣẹlẹ̀ ta ló threaten ẹ̀ ta ló bá sọ̀rọ̀ last Mohbad case is not an actual murder case torí Ọlọ́run. He was at home. He was sick. Wọ́n dẹ̀ fún lábẹ́rẹ́, ó dẹ̀ kú. It was a reaction. So, message tẹ́ fẹ́ kà yẹn sìn. Ṣé ẹni yẹn fẹ́ kọ pé by 2 p.m. on the 12th of September, you are going to die. Ṣé nǹkan tẹ́ ń wá ń bẹ̀ ni? Ṣé nǹkan tẹ́ ń wá ń bẹ̀ nìyẹn? Ẹ dẹ̀ manipulate nǹkan tí ò sí ń bẹ̀. Go and bury this guy. Go and bury this guy. Ẹ jẹ́ kó máa lọ. Ẹ kàn fa nǹkan tí ò ṣe fà lẹ́sẹ̀ and then you are now denting the image of the son. Ẹ wá ń dent image Shittu online lórí àwọn nǹkan tí ò make sense. Kó tó di pé ó fẹ́ gba anything ó máa file ẹ̀ application tó gba skill ó máa file ó dẹ̀ gbọ́dọ̀ kọ reason tó ṣe máa ní ìdí phone forensic. However tí n bá ṣe rántí he cannot go like that. He needs to involve the police officers. He cannot just write a letter sí kóòtù pé kán order pé kán fóun ní forensic. Ó gbọ́dọ̀ jẹ́ kán rí reason àwọn ọlọ́pàá gbọ́dọ̀ kọ síbẹ̀ pé àwọn request lára part of investigation. I don't understand Ọlọ́run kí ni Shittu gan wá dé irú case báyìí wọ́n fi wá ń jẹ́ kó máa yàkànyàkà wọn lọ́nà. Honestly speaking it's too it's too professional than all this case. Deni yìí Shittu ò léyàn kankan mọ́. It's too professional than all this kini. Ṣé gbọ́n ẹ bá dín mọ́ ìtọ́jú gbogbo sọ pé BJ sáré jáde ẹ jẹ́ kí n máa sọ lọ. Mo ṣàgbé sára má tún pé bàbá. Madam. Gòrẹ́sì má bínú ọ̀rọ̀ máa kọ́ńtì má bínú Gòrẹ́sì o ó bẹ́ẹ̀ ká kẹ́ má wá sọ̀rọ̀ fún mi.
tó bá ti dójú ẹ̀ máa tó àṣírí everybody ni. ló bá tán. mo pé tí o bàtà lọ fún corona ṣe ń gbọ́ mi èmi ò sínú corona ìgbà tó ṣe corona yẹn tán ṣe mi pé mi ò kí ń I don't pick people's phone I don't watch videos so I don't know what happened at the corona mo kò bẹ̀rẹ̀ sí ní update táwọn èèyàn ń gbé Shittu ṣe pé ni pé báwo ni Shittu ṣe máa tó bàbá sábẹ́ boss mo wá pè nìkan mo ní kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ní corona ó bá ní kó wọn sẹ́ǹdì ẹ̀ sí mi bó ṣe sẹ́ǹdì ẹ̀ tí mo rí nǹkan tí Shittu sọ pé tó sọ pé George ń praise ìyá Mohbad ó ń rọ́bìṣì bàbá Shittu ò lè sọ̀rọ̀ Shittu tó wá bọ́ ta tán Shittu wá sọ pé the George did a good job bí mo ṣe bí mi yẹn ṣé gbogbo yín rántí ṣé mo kúkú gbé áńgà mi wá síta the first person tí mo pè ṣe rántí pé mo sọ pé Gurexy mo ní target pé Gurexy ló gba Shittu fún wọn the first person tí mo pè bàbá mo ní bàbá mo ní ẹ̀yin lẹ rí bẹ́ẹ̀ o mo lé mi ò rí bẹ́ẹ̀ nǹkan tẹ́ bá dẹ̀ sọ lèmi máa tẹ̀lé mo ní bàbá with nǹkan tí Shittu ti ń ṣe látijọ́ yìí àti nǹkan tó sọ ní corona inquest lẹ́yìn ṣé yìí believe nínú máa yìí bàbá dẹ̀ sọ statement kan bàbá ní tẹ́lẹ̀ mo believe nínú ẹ̀ ṣùgbọ́n èyí tó sọ lẹ́yìn 70% ọkàn mi bàjẹ́ mo believe nínú ẹ̀ mọ́ bàbá ní mo máa lọ rí lọ́la bàbá yẹn ń ké I swear with my living God bàbá Mohbad ń ké ni ṣẹ́gun bàbá Mohbad was crying mo ní bàbá ẹ má ké ẹ lọ rí lọ́la ká gbọ́ nǹkan tó máa sọ bí n ṣe fi bàbá bí kí n tó sọ yẹn fún bàbá mo ní bàbá ṣe pé mo ti sọ fún yín pé máa yìí ti ń gbà bọ̀dẹ̀ ṣùgbọ́n ẹ believe mi mo ní èyí tó ṣe yìí mo ní ẹ máa lọ bàbá ṣáà ní kí n jẹ́ káwọn dúró bìnrin lọ́la ẹ máa gbọ́ o ẹ jọba mi mú popcorn yín tẹ bá fẹ́ lọ tọ̀ ṣé ká ní toilet break ìtorí ibi tọ́rọ̀ yẹn ti fẹ́ máa dùn ní mo ti fẹ́ máa sọ lọ báyìí fún ṣe fẹ́ ní toilet break ẹ confam ṣé ẹ níbi toilet break abẹ́fẹ́ lọ yàgbẹ́ ṣé kí n fún yín break kẹ́ lọ yàgbẹ́ kẹ́ padà wá ẹ yàgbẹ́ ẹ ṣọ́ ká máa sọ lọ ok bí ṣe bá bàbá sọ̀rọ̀ tán ṣe ń gbọ́ mi the next person tí mo pè was Gurexy gbogbo ẹ̀yìn lórí búkú tẹ sọ pé búkì ló ń pàṣẹ èmi máa ń fọ̀rọ̀ máa ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn èèyàn náà báwo lẹ ṣe rí kẹ́lẹ́ yìí sí I don't control people because èmi gangan mo kórìíra kéèyàn pàṣẹ fún mi at my age so nǹkan tí ìbá lè gbà mo ò ní ṣe fún yàn ẹsẹ̀kẹsẹ̀ mo pe Gurexy mo ní Gurexy mo ní wìtí nǹkan tó ṣẹlẹ̀ ní corona inquest lénìí mo ní ṣe yìí fẹ́ sọ fún mi pé Shittu ń ṣiṣẹ́ níwájú Ọlọ́run àti ènìyàn tá a gbọdọ̀ pè jẹ́ ìwọ Gurexy ti bá parọ́ ọmọ ẹ kọ́lé kó ta kò mí lálẹ́ Gurexy ní BJ wìtí nǹkan tí mo rí lálẹ́ Shittu ti gbà bọ̀dẹ̀ no kò sẹ́ni tó lè bá mi sọ ó ní Shittu ti gbà bọ̀dẹ̀ I have been seeing some signs but mo kàn ní kí n fún ní benefit of doubt ni thank you Gurexy for saying your truth on that day Gurexy ní BJ Shittu started well but along the line I don't know Shittu is not doing what he's supposed to. That is, Shittu will not give you what you all wanted. Why? Because ẹ̀yin fẹ́ twist ọ̀rọ̀ ni. There is kẹ́ lọ gba San Falana. Kẹ́ lọ gbẹ́ni tó ju San Falana lọ. Wọn ò lè twist narrative. Wọn ò dẹ̀ lè twist ọ̀rọ̀ tó wà nílẹ̀. That you are telling us pé wọ́n ní Shittu ti gbàbọ̀dẹ̀ is because etí yín ò gbóòótọ́ ẹ fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀. You paid him to work for you guys. And he went there, he tried everything he could. And he saw the narrations. Okay, nígbà tẹ́ni Shittu gbàbọ̀dẹ̀. So you want him to come out and tell you pé yes, Wunmi has been indicted and Wunmi will be face panel. That's what you wanted. You have forgotten that all he needs to do is just to table, object his client, that is, object his opponent, that is lawyer Wunmi. Àbí bẹ́ẹ̀ kọ́? Àbí lawyer Wunmi máa dúró àfọwọ́ lẹ́rọ̀ á nítorí pé Shittu gbowó lọ́wọ́ yín sìn. Kí ìyẹn kó lọ ní kó lọ máa parọ́ fún yín. No! Ọbẹ̀ tẹ́ ẹ rí lọ́wọ́ Wunmi dà. Ẹ̀jẹ̀ tẹ́ ẹ rí lẹ́yìn Wunmi dà. Because I don't understand you people. George tó fẹ́ dájọ́ yẹn kí lẹ fẹ́ kóun náà bá yín twist ọ̀rọ̀ ni. Ṣé nǹkan tẹ́ ń fẹ́ nìyẹn? Ìgbà tọ́rọ̀ ò ti work out fún yín sìn. Hello? Ó ti di pé má nìyẹn ti gbàbọ̀dẹ̀. Ìgbà tí justice wèrè tẹ́ ń jà tẹ́ fi ń parọ́ fún àwọn public tẹ́ fẹ́ kó rí bẹ́ẹ̀ ní rọ́tẹ̀ ń pa tí ò dẹ̀ work. Ẹ̀ẹ́dẹ̀ dákẹ́ ẹnu yín kẹ́ wá nǹkan míì ṣe kẹ́tẹ́ ṣe pẹ́ ń bínú. Ó ní kálukú wá nǹkan míì sọ. Ó gbàbọ̀dẹ̀ kò gbàbọ̀dẹ̀ ìyẹn ò ń ṣọ̀rọ̀. The fact remains you guys you are looking for a way pé kó bá yín twist ọ̀rọ̀. Unfortunately kò sí bó ṣe fẹ́ twist ẹ̀. Mo ní thank you. Mo dẹ̀ ṣe mẹ́nu mọ́. Mo dẹ̀ ń wò. Mi update. Shittu tẹ́ ẹ sọ kí ní kan fún ẹ lálẹ́. Shittu ti dé bàbá mọ́lẹ̀ o. Ẹ jẹ́ kí n sọ fún gbogbo yín. Shittu ti dé bàbá mọ́lẹ̀ gan. Níbi tí Shittu dé bàbá Mohbad mọ́lẹ̀ dé. Ẹ jẹ́ kí n sọ fún yín. Ṣé mo pé kò sẹ́ni tó wà nù
George àbí kankan ní Nàìjíríà yẹn sàn wọ́n máa ń ṣe oògùn burúkú níbi tí Ṣítù dé bàbá mọ́lẹ̀ dé tí bàbá rí white tí Ṣítù bá sọ fún bàbá pé black ni bàbá máa sọ fún yín pé black ni I am telling you Ṣítù sue me if you want to sue me. Bàbá ìjọba wèmí dáadáa. Gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yóò yẹ kó jẹ yín mọ́ tẹ bá ti ráwọn èèyàn tó bá ń sọ̀rọ̀ báyìí irọ́ ló ń pa tó bá rẹ́ anybody tó bá ń sọ̀rọ̀ tó yẹ kíríkan wàá gbà máa ṣó ẹ they are just yọkàn manipulate ni wọ́n ń parọ́. Báwo ló ṣe fẹ́ make sure pé irọ́ yẹn sink sínú heart yín is by using some assurance àwọn words kan àwọn big words kan bíi èmi ni mo sọ bẹ́ẹ̀ èmi ni mo ṣe kíní kan like pé òótọ́ ọ̀rọ̀ làwọn ń sọ. It's all manipulations. There is no justice anywhere, my people. Àwọn people yìí kàn gba orí wa papọ̀ wọ́n kàn parọ́ fún wa ni wọ́n kàn dent àwọn èèyàn wọ́n paint àwọn èèyàn black. This is àtìlẹ̀ láti rí pé justice yìí rédèrèdè lọ́mọ bábá bọ̀ bẹ́ẹ̀ wọ́n sì máa jà tó máa yẹ̀yẹ́ ara wọn ṣàṣìrókò àtòbò lọ́jọ́ sí ni ohun tá a máa rí máa worst ẹ̀yẹ́ máa wò. Give or take Ṣítù àti gba over 100 million lọ́wọ́ bàbá Mohbad ẹ bá mi calculate ìgbà tá a gbà ó lóun máa gba 25 million. Sorry mo ti play ibẹ̀ yẹn ẹ jẹ́ kí n play ti bàbá Mohbad ẹ gbọ́ nǹkan tí kìíní sọ ń sìn Bukky sọ. Bukky ti ṣe ń sọ ń pa bàbá gbogbo bí Bukky ṣe ń drag yín tí Bukky sọ wípé òun ò ní bá yín ṣe mọ́ kíní kan gbogbo ẹni mò ń gbọ́ ló sọ yìí mo mọ̀ pé èmi àti yín bá ríra a máa sọ̀rọ̀ nípa yẹn sọ̀rọ̀ orí fún. Let me just brief you. And you can give us one. Never, never. Bukky is a very nice someone to me. But I always take that one shit. I won't believe it's not nice to me. They only control me. Bukky jẹ́sẹ̀ tó ń dúndùnkúndùn fún yín lẹ́ẹ̀kan tá a play tó ń pè bàbá Mohbad sọ pé òun lẹ gbọ́ tí bàbá Mohbad ń sọ pé Bukky jẹ́ni tó nice but tó máa ń rò pé òun lè control òun. Ẹ máa gbọ́ lọ. Kí ló gbàdúrà ó tí wọn dẹ̀ mọ̀ náà nìyẹn mi ní agbára mi wọ́n accept it so wọ́n ti bí wọ́n ṣe do this yẹn and she spend money and that money doesn't reach my hand ọ̀rẹ́ ìlú kò fún now ó spend like 700,000 mo ń sọ fún gbogbo ẹni sọ fún mi pé mi ò ná 100 ní 700 but wọ́n fi kún un náà and èmi kẹ̀lẹ́ yìí ni wọ́n fẹ́ jẹ́ ìyọ̀sùn. Àmọ́ wọ̀n yín fún yẹn. Ọ̀gá tó dì mí rí jẹ tó padà sọ fún mi pé tòótọ́ làwọn kan padà wá dá 200,000 pa lọ́ọ̀yà fún mi. Mi ò mọ bó ṣe máa ń bàyàn jẹ́ ni. So ọ̀rẹ́ yẹn ló ní òun irú ìyàtọ̀ rẹ̀ yẹn kọ́. Ẹgẹ́tì, ibi ọ̀rẹ́ kan tó fi yín tọrọ owó. Wọ́n á tẹ̀lé àwọn sọ́dọ̀ ìjì o, wọ́n fà ní 100,000. The 100,000 given to us. Let me use that language. She gave just 10,000 for my transport. Transport yóò gbé mi délé 20,000 owó mi délé. All the people to know what you would want. Now, all this is I have to go to the executive. You break it down. See, over that judge here, you have pleased me. Yes, I'm sure they should pay me. That's okay. Now, what is it going on to feel what was it? What is the information to go? Number one, I'm going to competition on my behalf. Because if that's what I really with anything, I'm sent to the police station, man. Just 6 times by what you in the dorm, what do I call me? Why invite you? Because I am Pascal from what I say. Now, what you tell me on the letter? There's a lot of competition, and you have one competition on my bed, which is capital no, you say me. I know what I'm doing. Ọ̀fẹ́ ìgbàlóyè fún mi, mi ò àṣẹ ọ̀fẹ́ ìgbà fún mi. Òkè lẹ́yìn àtẹ́lẹ́gbà, owó tẹ̀yìn ìgbà dání, ẹ̀fẹ́ wí sí fúnra yín yẹn. Lẹ́yìn tó sọ fún ọ fún yóò. Ìgbà tó bá lọ gbàlóyà fún mi sí, ẹ̀sùn lọ́yà ìwọ́n tó kí dá lọ́yà 15 million. Ẹ̀rọ. Mo wà pẹ̀lú ìdájí 15 million owó kíni? Owó lọ́yà. Owó lọ́yà, ìṣe sán, ìṣe ìdákúbá, ìṣe ìjú. Ṣé ẹ rí i pé gbogbo ohun tí wọ́n ń ṣe wọ́n kàn fi ń kówó jẹ ni? Pẹ̀lú gbogbo owó tó ti ná náà níbo ló bá dé, nísìnyí wọ́n tún wá lọ́lọ́ competition again. Kí bàbá Mohbad wá sáìn yẹn kan tuntun wá bẹ̀rẹ̀ another one again. Wọ́n kàn fi kíní ìgbowó ni bàbá Mohbad ìjọ́ wo lẹ fẹ́ ṣọpọ̀ lọ́lẹ̀ sáà? Ìjọ́ wo lẹ fẹ́ ṣọpọ̀ lọ́lẹ̀? Ìjọ́ wo lẹ fẹ́ make sure ẹ fẹ́ ká family yín kúrò ńlẹ̀? Ìjọ́ wo lẹ fẹ́ rí pé wọ́n kàn fi yín jẹun ni àwọn kan tún ṣẹ̀ṣẹ̀ lọ competition again kẹ́ ẹ wá máa sáìn. Wọ́n fẹ́ mú 15 million yẹn bó lọ́ ti fẹ́ rí. Wọ́n á tún gba donation, wọ́n á tún gbé group. Wọ́n á tún kó ẹ̀ tún bẹ̀rẹ̀ up and down we want to reopen. Nígbàsẹ̀ ní nǹkan tẹ́ ẹ mọ̀ pé kò sí bó ṣe fẹ́ sọ pé Wùnmí ló pọ̀pọ̀ ẹ̀. Mi ì tí ì rí bọ́lọ́pàá kó ṣe fẹ́ sọ pé Wùnmí ló pa ṣọ́rọ̀ bẹ̀ lọ́wọ́ ẹ̀ ni ṣóde yín mọ lọ́rùn ni ṣóde yín mọ lóko ni ṣóhun ló pa ni. Àmọ́ I don't know mi mọ̀ bóyá joblessness wa ní Naija ni ò jẹ́ ká face truth ká wá nǹkan gidi ṣe.
bóyá àwọn tó dẹ̀ ń fún wa lówó yẹn láti wò pé owó yẹn máa lọ ni ó máa lọ bẹ́ẹ̀ kí ni yóò ṣe rocket science abẹ́ ẹ̀gbọ́n tó bá dájọ́ tí ò bá favour àwọn á tún lọ sápìl ẹ pẹ̀lẹ́ bàbá lápìl. What we are saying is it's 2 years ọmọ yín kú bàbá Josi ẹ lọ sin ọmọdé yìí Mr. Josi go and bury Ìlérí Olúwa it is not easy àmọ́ tó bá rí báyìí ńkọ́ a máa ń ṣe báwọn èèyàn ṣe ń ṣe ni 2 years lélẹ́yìí torí Ọlọ́run ẹ tiẹ̀ ṣàánú ọmọ yìí kẹ́ lọ sin wọ́n fẹ́ ṣe DNA ẹgbàá tó fẹ́ gbà lára ẹ̀ tó bá ti gbà tán ẹ jẹ́ kó lọ sin ẹ jẹ́ kó lọ sin mi tó bá wùn yẹn máa jàjà tẹ́ ẹ fẹ́ jà kiri ṣùgbọ́n ẹ lọ sin bọ̀bọ̀ yìí ṣojú òun tì yín ni ẹ jẹ́ kójú tì yín 2 years ló wà báyìí ó yẹ kí ọmọ ẹ̀ àtìyàwó ẹ̀ ó yẹ kó lọ sórí orí ẹ̀ ni kó tiẹ̀ lọ ṣe prayer fún àmọ́ ṣé ni mọ́ṣúárì lọ ti fẹ́ lọ wò ni ṣé bẹ́ẹ̀ lọ ti fẹ́ lọ wò báyìí èyí yìí sí gbogbo ẹ̀ pàfẹ́ ààrẹ ní like candle light ààrẹ ní prayer kan tó organize fún ààrí anything ààrí nǹkan kan ìjàlẹ̀ ń dà kiri owó lẹ̀ ń wá kiri Sanchitu ò dá Sanchitu 2 million 25 million lẹ́ ń play. kí ló dé tí wọ́n sọ yọ̀ọ́ dáhùn lọ́nà tí wọ́n yọ owó fámìlì tó pariwo mọ́ mi gan àmì ò ní chíǹkì láyé àti tẹ́lẹ̀ yìí mo ti wọ́n chíǹkì sí méjì wọ́n chíǹkì kí méjì ṣiṣẹ́ wọ́n tó sọ pé ìfọ́ àti ìfì náà wọ́n sì ti sọ ìwọ́n ti wá àwọn ilé ìgbàlẹ́ àfọlọ́ bíi mẹ́wàá. ìyẹn ojú mọ́sù. that's what you are saying and the doctor ti bẹ̀rẹ̀ ṣẹ́sì wọ́n ti kọ̀ dẹ́m. so wọ́n ti wọ́n ní sọ́kàn yìí pé wọ́n fẹ́ fowó àpò ṣe àpilánìjò fún mi owó tó wà lọ́wọ́ yín tẹ́lẹ̀ fún mi kó wà ní àkáǹtì wà sí mi ó pọ̀ tí mo lọ́wọ́ sí which is that access bank kí ni decide pé I will never touch any money from that I will not do any such thing tó máa fi pé ok owó àwọn lọ́wọ́ ọ̀rọ̀ mi sẹ́kẹ̀lẹ̀ kan ló fi gbowó rẹ̀ náà ẹ̀gẹ́t so wọ́n fọ́lù yẹn èyí tó wà lọ́wọ́ wọn fẹ́ wíṣẹ̀ fúnra wọn wọ́n gbà lóyà fúnra wọn competition fúnra wọn kọ́ wọn lọ́wọ́ fúnra wọn. Ọjọ́ mi ò gbà fún gbogbo wọn nìyẹn tó wọ́n láti pé ọ̀rẹ́ mi fífi lórí o àdúgbò lọ sí kò lọ ní ìrìn lọ wọ́n ní kí n má kọrin máa kọrin. So wọ́n tó wọ̀ mí ṣe lórí kí n má ṣe wọlé ti sọ pé nígbà tí ọmọ Barrister kú kò pé ìwé Bàrí kọrin fún wọn tá. Wọ́n gbé ìgbà tẹ̀ sọ yẹn olórin mi torí ọ̀rọ̀ yìí mi ò ṣe kọrin lọ torí ọ̀rọ̀ ti gbọ́ ẹ̀sọ̀. Wíwá ní rájà fún ọmọ pàtàkì. Lókè lẹ́tọ̀ ìtẹ̀lé àti ẹ̀jẹ̀ kọrin lórí fíìmù ẹ̀wọ̀n fíìmù tó wà ní no, I'm a sure you have to last year of coffee or in that show that you listen that was stage can perform. But if you don't know how Danny, I'm not going to always look at you when one of these doing kí mo fẹ́ pé báyìí mo tún fẹ́ bá jáde ní sọ̀rọ̀ owó tẹ́ fẹ́ ṣe máa fún yín. Ó pè Pasuma àjọ kan ní àwọn ilẹ̀ ọ̀rẹ́ mi Pasuma ní orí àjọ tó kò rí pé nígbà tí Pasuma rẹ̀ fẹ́ rí ó pè fún lórí fóònù Pasuma tó ń dọ̀bà lẹ́fún mi. Ó pè Pasuma 8 minutes ní wà. Ó ṣe wà dúró wọn ní ọ̀rẹ́ mi kí Pasuma máa jókòó sí ilé máa jókòó. Sọ ní kí n má bọ̀ dà. Sọ ní wọ́n gbogbo àwọn ìrírí yẹn tí òun ṣe là ó bá tó wá lọ. Ìwé wọn sọ fún mi pé àsìkò ti tó ọlọ́run wá ṣe nìyẹn. Ọlọ́run ní orin yẹn bí àsìkò ti tó kó ló wá kó ṣe nìyẹn. So tí wọ́n wá kọrin sí ìkànnì sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ kọrin ṣé after 6 months tí kí ní àti kúrò lẹ̀ àwọn ọmọ fún lóúnjẹ. Ṣé mi ní ṣàtìlẹ́ ìwé náà ni? Ṣé ìdákọ́dá mi ṣé kí n máa tọrọ owó ní àbí ṣe máa ṣe ìgbẹ́ ìyá tó lọ́wọ́? Mi ò ṣe rẹ̀. Mo jẹ́ pamọ́ṣẹ́ rárá mi jù lọ. Wọ́n mi fẹ́ tọrọ jẹ. Mi ò tẹ̀ láì ní kan ẹ̀ka mi lọ fún mi ò dúró nìyẹn. So mo tẹ́lẹ̀ ní ọjọ́ ìgbàlejò ni pé àwọn àti kìíní ìbá jẹ lọ ṣé mo wọ́n rí mi. Ní wọ́n kọ́ káàkiri fẹ́ jẹ náà lọ fi wá mi. Sọ́gbà tí kò wá kó òun rẹ̀ tó sùn tàbí tẹ́lú tí ó sì ti lọ tán kí mo fẹ́ ṣe lé ṣé kápẹ́tà yẹn máa tó ṣe. So kí ló ti ní àwọn ọ̀gá mi rò bẹ́ẹ̀ ẹ sílẹ̀ tẹ̀tẹ̀ ẹ balẹ̀ fún yín ẹ kàmá sáà fún yín kí sàn yín wá dàbí ọlọ́run. Ọlọ́run ló lè fò wá lẹ́yìn láti ṣe ìgbàdájọ́ òdodo. Ọlọ́run náà wò lè tẹ́lẹ̀ mi. Ṣé ń gbọ́ bàbá? Ó ní gbogbo nǹkan tí wọ́n ń ṣe fóun tó ń náwó kiri ó ní wọn ò ronú future òun pé ńgbà tí gbogbo ẹ̀ bá lọ tán yìí pé ṣé iṣẹ́ kápẹ́ńtà lòun tún máa padà sí gbogbo eléyìí ló yẹ kẹ́ ẹ ti rò bàbá Mohbad kẹ́ ẹ tó jẹ́ káwọn ọmọ kankan máa dà yín rìbòrìbò owó tán wá sọ pé wọ́n gbà wọn ò rìlíìsì ẹ̀ fún yín àwọn ló ń ṣalákòóso owó yẹn lórí òkú ọmọ yín tán fi gbà ẹ rí pé nǹkan míì ti wọ̀ ọmọ yín ló kù tọ́lọ́hùn dẹ̀ ní jẹ́ rírọ̀ ẹ̀ mọ́sà gbogbo àwọn tó kù lọ́wọ́ yín wá dàgbà wá dògbò lágbára Ọlọ́run wọ́n fi òkú ọmọ yín gbowó wọ́n wá ń ṣalága lórí owó yẹn wọ́n wá ń sọ fún yín pé báyìí ni kẹ́ ẹ lọ àwọn ọlọ́mọ máa yọ owó fáwọn lọ́ọ̀yà àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀dọ̀ tí yín sì ẹ̀yìn nídìí owó kẹ́ ẹ gbé sí fixed account kó máa yọ interest torí old age àbí bẹ́ẹ̀ kọ́ àwọn tẹ́lẹ̀ rò pé ẹ gbé síta tẹ́ ẹ fling family yín tó ń fi family yín mèkì owó àwọn ń gàba lórí owó tí wọ́n fi òkú ọmọ yín gbà ìjọ wo lẹ fẹ́ jókòó lẹ fẹ́ rò ó
gbogbo ìtẹ́ ẹ bá rí gbà ẹ jẹ́ ya kó dání ó bá jẹ́ mi ní bọ́ ẹ jẹ́ yọ mú lọ́ọ̀yà wà kan kẹ́ ẹ gbowó kẹ́ ẹ máa manage ẹ̀ kẹ́ ẹ close sí kéèsì kẹ́ ẹ lọ wá nǹkan ṣe àwọn pípù yìí kan wọn máa fi yín jẹun lọ wọ́n tún ti competition wọ́n láwọn fẹ́ rí open náà wọ́n á tún bọ́sà wọn ní kan dáwó wọ́n á ní wọ́n tún fẹ́ ṣe wọ́n parọ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ rí líǹkì kan wọ́n rí pé rọ́lọ́pàá ìgbàwo ló fẹ́ ìgbàwo ní gbogbo ilé ìfẹ́ end bàbá Mohbad ìgbàwo lẹ fẹ́ lọ sin ọmọ yín ìgbàwo ìbádàkẹ́ ẹ̀rọ dáadáa o kò sẹ́ni tó ní ẹ má kọrin àmọ́ kí láǹfààní orin tẹ̀ ń kọ ọmọ yín dẹ̀ ṣì wà níbi tó wà ó wà nínú ìyìn bẹ́ẹ̀ ẹ̀ tí ì sín kí wá lóorin tẹ̀ ń kọ lọ sí ọmọ yìí kẹ́ẹ̀dẹ̀ kọ́ kúkú mọ̀ pé musician ni yín ká àwọn èèyàn máa fojú yẹn wò yín wọ́n máa help yín wọ́n máa pè yín wá sí party ẹ̀ máa kọrin àmọ́ nísìn àwọn èèyàn gan ò ní fẹ́ pè yín torí pé wọ́n mọ̀ pé ẹ̀ tí ì sí ọmọ yẹn máa wò pé ojú wo làwọn fẹ́ fi pẹ́ ni tí ọmọ ẹ̀ wà níbi tó wà. mi ò mọ ìmọ̀ ọba yìí fẹ́ ṣe o tí ẹ kò tí ẹ yé mi tí ẹ wà rárá. ọmọ yìí náà mo lè kẹ́kẹ́ mi nígbà tí wọ́n lé sí náà ni kálù bàtà lórí wọ́n tè wọ́n lọ sórí wọ́n tè ẹ̀ wá dàbí ìgò mi rẹ̀ nígbà wọ́n rí àwọn mi dání ní tí mo ti fọ́gbà yẹn lọ fún wèrè yẹn. bàbá jòsí láwọn fọ́gbà yọ̀gàn fún wèrè Bukky Jesse ló ń bá wíyẹn wọ́n nítorí pé ó ní káwọn lọ sókè orí òkè lọ gbàdúrà ó sẹ́ǹdì owó á máa dà àwọn rìbó ibẹ̀ làwọn ti àwọn wò pé àwọn ò máa rọ àwọn bá fọ́gbà yọ̀gàn fún wèrè kẹrin ìmọ̀ justice for Mohbad kan tẹ́ ń jà kiri ẹ jẹ́ kọ́ ọmọ ọlọ́mọ lọ sùn. àwọn tí mo ti mọ̀ sí pé ní máa fọ́sí láti gbogbo pẹ̀lú gbogbo àti àṣà so ọmọ nípa ń ṣe yára ní kíní kan ń sọ náà ẹ̀wọ̀ owó tó ná ọ̀rẹ́ ló ná fún ọ. inú mi ti ẹ̀ dùn Daddy, I'm happy I had this mi ì lè ṣe program lálẹ́ láti gbà ní information ẹni ọ̀wá òkè láti ká kúrò ní tí mo wà mo ń sáré bọ̀ nílé mi bọ̀ bí mo ṣe ń gbọ́ pé mo gbọ́ bá gbọ́ ó máa jẹ́ inú ní ìdẹ̀lẹ̀ fẹ́ inú bá tiẹ̀ jẹ́ torí pé mo ti jẹ́ nínú owó ẹ̀ ọ̀rẹ́ yẹn ọ̀rẹ́ ló fún information ló fún ní wrong information ẹ jẹ́ ká fi yìí ṣe kẹ́yìn náà. ẹ jẹ́ ká fi ti Bukky sẹ́gbẹ̀ kan òun ti ṣe tiẹ̀ afẹ́kọ̀ọ́ ti bí yẹn lọ ẹni tí ó bá gbọ́ ti Bukky tó bá ní ìbéèrè ó wá bí àwa àwa ṣe fẹ́ bá wọn sọ̀rọ̀ mi ò fẹ́ kẹ́ni kankan tiẹ̀ máa pe Daddy ẹni àwọ̀ mi ò fẹ́ kọ́ máa pe ẹni àwọ̀ ẹni àwọ̀ àwọn òwìnir kan jẹta wọn kóra wọn jọ wọn láwọn máa gbéra látọ̀dọ̀ àwọn fẹ́ tó bí 10 àwọn bọ̀ sílé ọba àkórèdú táwọn bá dọ̀dọ̀ àyàngbọ́n rẹ̀ àwọn fẹ́ kọ́ bá wọn pe Daddy wọn á pe mọ́ni Mohbad tó bá wọn yan èmi wá fẹ́ sọ fún ọgbẹ́ kọ́mọ̀ wùlẹ̀ lọ́dọ̀ bá kọ́ wá bá Daddy ilé direct sódà tó bá ti ń dé àfọlọ́pàá kó gbogbo wọn. nítorí ọmọ ẹ̀ ṣì wà Daddy nígbà tí mo parí. kí ìgbà sàkáǹtì mi ò gbà mi ò lójú kòkòrò rẹ̀ ọlọ́run ní kí n má gbowó yẹn kí ẹ̀kọ́ wà ní èmi ìbára ra pósí. àti àwọn òwe ní wọ́n ní bẹ́ẹ̀ sàbíkì lọ́wọ́ nígbà mú kiri. náà mo tún ṣe wá gẹ̀ẹ́tì àwọn fáàtì kan ní ìgbà tí ìyàwó bá ti pè mí ní nǹkan bíi 3 sí 4. náà wọ́n rí nígbà tó ti pé ìyá àbúrò ìyàwó mi láti jọ pàdé kọjú sí side kejì ṣé ẹgbẹ́ mọ́tò wọn àwọn ẹ̀dùnmá nínú mọ́tò mi wọ́n wọ́n ti wà wọ́n ti gun orí tán. ọlọ́run ní kiri tàbí tíkẹ́ sọ́kọ̀ mi sẹ́yìn lọ́wọ́ wọ́n ti gbé mi lọ́wọ́ wọn ò fẹ́ rí ìfọ́nù mi mọ́ gbogbo tó lọ ẹ̀mú ṣe ní bí kọ̀lẹ́tì kan nìyẹn o. ní ìgbà tó ti pè mí tí àwọn méjèèjì yẹn ti rí àwọn wọn gbọ́ sẹ́gbẹ́ kan alex mo wà ní akẹ́rì náà mo wà ní mọ́tò náà tó yẹ káfíńtì lọ́tọ̀ nígbà dájú o ó ti yá o wọn ò fẹ́ ìfọ́ mi wọ́n ìfọ́ mi ní gbogbo àṣírí fi ń tú. ṣùgbọ́n mi ò ká gbogbo àwọn tí mo bá lórí. so ẹ̀yin èèyàn mi mo kàn ní kí n play àwọn yẹn kẹ́ ẹ wò ó pé ibi tí justice for Mohbad wọ́n dé gbogbo ariwo burúkú ẹ justice for Mohbad là ń ṣe o justice for kinní kan là ń ṣe o. So it's someone who knows the scripture ó mọ ibi tó wà ṣọ́ra èyí ṣe gbogbo èèyàn máa ń sọ̀rọ̀ sí. ìmọ̀lẹ́yà ṣé pásítọ̀ nìyẹn nígbà tó yẹ kí pásítọ̀ ni ṣé kò yẹ kó rí ọmọ òun fẹ́ kú. èyí tá a bá fi wọ̀n mí ni mo rí o. bàbá Mohbad nìyẹn ló. èyí tá a fi wọ̀n mí tó fi ń jí Ọlọ́run yẹn. mo kò fẹ́ kó yára ní brain ṣé gbogbo èèyàn máa ń sọ̀rọ̀ sí. tẹ́lifọ̀ ń gbówó ẹ ti wá content bàbá Mohbad ni ẹnìkan náà tó ṣàgbé fóònù ó ṣàgbé voice note mi jáde èyí tó ti record láyé ẹ̀gbọ́n yín ó gbé jáde ẹ wo bàbá yín ẹ wọ̀rọ̀ tó ń sọ. ṣé gbogbo èèyàn ni wọ́n máa ń sọ̀rọ̀ sí ìbéèrè mi nìyẹn. tí ènìyàn ò bá bínú with the nature now I'm a pastor apostle ni mí mo lè má bínú sí ẹ ṣùgbọ́n ìṣẹ̀dá mi tó bá wá ń bínú sí ẹ kọ́ ṣó yẹ kó parí justice for Mohbad. ìṣẹ̀dá tó máa ma wò. èmi ni bridge tó so justice yìí pọ̀ mọ́ Sanchitu èmi kẹ́ blade èmi kò bú.
Mo fún yín lórí ọ̀fẹ́ láti bókè ṣáṣítùrè mò ń lọ síbẹ̀ àjọ sọ̀rọ̀ ẹni ó bá yín sọ̀rọ̀ bókè o lọ́ọ̀yà bíi mẹ́wàá lè wà. Fine, which I'm ready for you people láti pé kájọ ṣiṣẹ́ papọ̀. Ṣùgbọ́n lọ́ọ̀yà tẹ bá sọ̀rọ̀ pé a lè ní lọ́ọ̀yà mi tó lè sọ pé ẹ̀mú wa ebi yẹ kí lọ present lọ́ọ̀yà yẹn fún wọn. Lọ́ọ̀yà ilé o wọ́n ti kàn náà lájọ ní o. Ok, orúkọ kan náà lájọ fẹ́ sáàbò. Ìjọba sọ pé lọ́yà bàbá Mohbad nìyẹn lọ́yà bàbá Mohbad nìyẹn ó ń ṣe nǹkan tó contradict ara wọn. I don't want. O ṣe critical. Exactly. Bẹ̀ẹ̀ tí àwọn méjèèjì bá lè fi likewise mo ṣe tẹ́lẹ̀. Critical. N tó dá kò jù bẹ́ẹ̀ lọ. Mo ní pé ìwọ náà nífẹ̀ẹ́ mi. Mo ṣe ń wà yìí kẹ́gbẹ́ how I wish kí bàbá yìí sign how I wish kí kíní ẹ̀ kó tẹ̀síwájú. Bó ṣe ń wù ẹ́ náà ló ń wù mí ṣùgbọ́n ẹ jẹ́ ká fúnra wa ní brain. O ṣe. Ṣé gbogbo ènìyàn máa ń sọ̀rọ̀? Bó ṣe yé mi ni o, kápẹ́ntà ni mi, ó dẹ̀ yé mi dáadáa. Mo ti rí ẹni tí ó ṣiṣẹ́ ilé dé ìlàjì tí ò fẹ́ kápẹ́ntà tó ń lò mọ́. Bóyá nìkan ròyìn mi fún pé bàbá yẹn o, á ṣiṣẹ́ tó dáa o. Gẹ́gẹ́ bí kápẹ́ntà kan tẹ̀ ti ń ṣiṣẹ́ lórí ilé tẹ́lẹ̀. Wọ́n ní lè decide òun ò fẹ́ kápẹ́ntà yẹn. Tí irú ẹ̀mí bá débẹ̀ as a professional kápẹ́ntà. Ẹni ẹ̀fẹ́ mi, ok, tí n bá débẹ̀, màá wádìí ẹjọ́ kápẹ́ntà wo ló ń ṣiṣẹ́ ilé ìgbé ààbò yìí tí ò parí ẹ̀. Tí wọ́n máa fi béèrè lọ́wọ́ ìyọ̀bí márùn-ún sí màá gẹ̀ẹ́sì kápẹ́ntà yẹn. Wọ́n wá bí kápẹ́ntà yẹn léèrè pé ṣé wọn jẹ lówó? Wọn jẹ lówó ọ̀dà tó àbá jẹ lówó gẹ́gẹ́ bíi pé ìwọ ló yẹ kó o ṣiṣẹ́ yìí. Ó ní kàtí máa fi compensate ẹ̀. Tọ́ bá wá jẹ lówó owó tí wọ́n jẹ yẹn màá wá hàjẹ́ àwọn tọ̀dọ̀ mi. Tó bá wù ẹni yẹn kó gbé fún mi. So the brain of that carpenter náà ṣì wà lórí mi till now. So nígbà tí a fẹ́ gba lọ́ọ̀yà méjì ó sọ tó burú pé kí àwọn méjèèjì kọ́kọ́ ríra wọn àti ṣe rí nínú justice yìí. Ó dẹ̀ match. Response bàbá Mohbad nìyẹn sí Bukky Jesse. So tó bá gbé ìgbésẹ̀ yẹn tá a lè gbé bó ṣe ká gbé. After 2 years lè ń sọ tó ṣì ń sọ lélẹ́yìí o. Ṣèbí ibi kan náà là ń lọ. Ọ̀rẹ́ àdìtà làbí ó lẹ́tìkẹ́. Ó lẹ́tìkẹ́ o. Orí kò yé wa o. 2 years báyìí náà ṣe ń rojọ́ kátàkátà báyìí o. Ṣọ́ra lẹ́yìn justice for Mohbad kó má bàa gba nǹkan míì. Tí wọn náà tẹ̀ lórí ẹni yóò mẹ́ta ni mo sùn sílẹ̀. Kan fi ṣó ń gbọ́, Bukky Jesse ṣó ń gbọ́. Ó fẹ́ o, olú lálá rí Mohbad lójú oorun ni o, ó gbé aṣọ fún un o, aṣọ yẹn ló ń gbé wá o, òun fẹ́ wọṣọ yẹn o. Ọmọ ti kú ti lọ bí ọdún méjì. Ìwọ ní Mohbad yẹn gbàṣọ fún ẹ lóru mọ́jú. Ẹjọ́ mẹ́jọ wọlé o. Tébùlẹ̀. Àti ṣe ẹni ẹ̀dẹ́ta lọ́dún bí àṣọ pé lọ́dún bẹ́yìn. Lọ́dún bá tẹ̀ ju àwòrán ẹ̀ síta ẹgbẹ́ ẹni tó tún wá bá mi rẹ̀ o, ó ní Mohbad káṣọ fún un o, mo kò tó bá aṣọ yẹn ṣe o. Oríṣiríṣi là ń rí ṣùgbọ́n fẹ́ kó kíyè sára pé ṣé èèyàn ṣe ń kú nílẹ̀ yìí ni. Àìmọye àwọn olókìkí tó ti kú tí wọ́n ti gbàgbé ṣùgbọ́n Ọlọ́run fẹ́ mú kọ̀ọ̀kan jáde. Ètí ká fún Ọlọ́run yẹn láàyè láti ṣiṣẹ́ yẹn. Ká lè tẹ̀lé òfin torí èmi kọ́ torí ọ̀la. Máa wo ti owó tó ń wálé ní o kò pé o fẹ́ dá condition sílẹ̀. O fẹ́ ẹjọ́ máa dànù náà ni. Bukky Jesse ṣe ń gbọ́. Ṣọ́ra. Wọ́n bá parí justice for Mohbad. Káyé tí má bàa dànù. Wọ́n náà bá ti compromise. Bàbá carry your father in law. Bàbá carry your father in law. Orí bọ̀dá Jesse ti gbóná wá. Wọ́n ọkùnrin mẹ́ta. Bàbá lóun compromise. Wọ́n fi àkókò ìró àwa tí àwa justice. Ilé ká wà pẹ̀lú ọkọ̀ kan. Má fi ẹnikẹ́ni ká yín. Bẹ́ẹ̀ni. Nínú justice. 2 years lélẹ́ ní. Bí ìwà nìkan ló gbé sókè o. Mr. Josie 2 years. Àwọn ìyàwó ẹ̀ tó wá tán búlé ní ló bínú o. Rétọ́lá lọ fi ráre yẹn. Ní àkókò tí a wà yìí ló yẹ ká unite. Ní àkókò yìí ló yẹ ká mọ̀ pé ẹṣin kì í kọrí àṣà lọlé. Ẹ̀gbọ́n ti débi ó ti fẹ́ yọ.
ṣé àkókò yìí àwọn divide ṣé àkókò yìí láàrin ẹnìkan ó ṣe onímí gan bàbá yẹn wà justice ẹjọ́ kí ni mo wá o ẹ bá ń bí wọn o kí bàbá ìwà wá ọdún kejì rè. bá wa bí wọn o. ẹjọ́ sọ lè yọ àwọn kìnìún kúrò lórí TikTok so annoying. ó ṣe máa jẹ́ nìyẹn. ẹni tí mi ò kó owó tí mo lè tó sáájú kò tí ì wọ 25 million. ṣé ń gbọ́. dágbà bá fi bá wa ṣiṣẹ́ iṣẹ́ wo ni wọ́n ṣe ìwọ ló ń bẹ. ẹ̀ẹ́dẹ̀ gbọ́ tí Bukky Jesse sọ pé first owó 25 million bàbá dẹ̀ ti gbà wọ́n pé ṣàtúnṣe ti gbà 100 million lọ́wọ́ bàbá ṣẹ́ni bó ṣe ń parọ́. kò bá bí mi léèrè. adé ṣàlàyé fún ẹ tó ló lè má di ẹ so má bàa dédé creating tí ò rí. bọ́lá ti dáhùn lónìí nìkan ẹ̀yà ṣọlọ́sí kábínẹ̀ àbá pé ọmọ àjọsí àbá dírágì àbá yẹn ni tó bá yẹn bá ṣe nǹkan fẹ́. bẹ́ẹ̀ o kó kọ̀ fẹ́ kó mọ ní o. mo ti lọ lọ́yà méjì rí lórí kéèsì yìí. ní ìgbà tí mo rí pé I'm satisfied pé kẹ́ni máa lọ ìgbà ni mo tún accept o. tẹ́mi ò bá tí èsì tí ò bá sí náà èsì kan kì í rú o. ó dẹ̀ dá bó ṣe wá ṣẹlẹ̀ yìí. ìwọ àti èmi àbímọdéyàn tí mo jẹ́ ni because èmi ò ẹni tí èmi bá nífẹ̀ẹ́ sí òun lábùkù sójú mi yóò bá ti lábùkù. ó finish. ìjọ ẹ̀ ló tọ́ bí a ṣe bí mi ni. so mo fẹ́ kí wọ́n create pé ohun tó ṣẹlẹ̀ yìí ṣó yẹ kó pa kún wàhálà bàbá yìí. àbáyọ̀ wájọ́ six àbáyọ̀ wájọ́ six ìlànà owó ọmọ ẹ̀ ló ń wá owó ọmọ ẹ̀ ló wá ṣé tí ẹ̀dìyẹ bá kú awádìí ẹ̀yìn ẹ̀nu ni. jẹ́ni gbọ́. jẹ́ni gbọ́. ẹ jẹ́ ká ṣọ́ra. kàn fi ṣe gbọ́ràn bẹ́ẹ̀ yẹn. oṣù tó ń bọ̀ lókè. kí lè gbà. ó ṣe. yìnyínyìnyín ó máa mú orí òṣìṣẹ́ wú ni ohun tí ò bá yí ẹ I'm free for you èmi. ọ̀gá ìgbésẹ̀ pẹ̀lú wọ́n ẹni tó mọ̀ bó ṣe lè rí mi ó béèrè ìrànlọ́wọ́ mi èkó gbọ́ ọkọ̀ ìdílé gbọ́dọ̀ kan mo ti ṣe findings ẹlòmíì àmà sọ evidence tí ò rí. Sophie owó tí mo lè sọ yìí ó ń wá láti ìsàlẹ̀ ọkàn mi tí mo lè rọ ẹ pé lórí justice ọmọ bàjẹ́ yìí kò yẹ kó gbógun ẹ lọ́dún náà ẹ ká ṣe bó ṣe ká ṣe torí ọ̀la. ohun tí ò bá yí ẹ béèrè lọ́wọ́ mi o lè sọ sábẹ́ comment section mi pé bàbá mo fẹ́ kẹ́ dá mi lóhùn béèrè yìí o. Tóyìn nǹkan síbẹ̀ pé are you happy to fight for this Grace and Tola? Let us know. mo ṣiṣẹ́ o ìtìwọ́ rí ìwọ́ rí o ọ̀pọ̀ ní ohun tó ṣẹlẹ̀ tí mi ò lè sọ síta gbangba. trọ́ọ̀tù àná mo wà ní ẹjọ́ náà ni. mo máa jẹ́jọ́ kú ni. wàhálà comment section yẹn máa dé. ó máa dìbàjẹ́. ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ lórí justice ọmọ bàjẹ́ lágbára Ọlọ́run gbogbo wa tá à ń ṣe ayọ̀ la máa fi gbà á. on 560 ní go and do your justice yourself we are out. láti ìtàn ṣe ohun tí ò bá yé ẹ má sọ. hello. hi. Dúpsì àmọ́ kó tó ń dúkọ̀ ọkùnrin ó ń disturb wa o. ṣé ìṣe àtẹ̀kọ́lẹ̀ yìí lóra yìí bẹ̀yìn ta. ní àtẹ̀yàn ọ̀bẹ àwọn ẹgbẹ́ bíi wọ́n yí lórí bẹ́ẹ̀dì o. ẹ jẹ́ farabalẹ̀ máa gbọ́ dájú yìí tẹ̀lé sọ́dọ̀. tí ò bá ti rí ìkórè mi ohun tí ò da olórúkọ méjì. kó dání. àwọn ohun kékeré ni nínú ẹ̀yà ara orí ìlú lè pa ni ó lè ṣe ni. so ohun eléyìí wá láti jẹ́ kí o mọ̀ pé bàbá Mohbad flashback ṣé kìí ṣe bóyá ó ti change sí. ó ti change bàbá Mohbad ti change. mi ò change o bàbá Mohbad ti change. tí wàá mi ṣe nígbà yìí náà. bó ṣe ṣe rí sí. òtítọ́ yìí náà ni èyí máa sọ tí Jésù máa dìde ni torí mi ní kan pé méjì òbí sọ́nà dẹ̀ ti dúró yìí ó sì ń tẹ́ mi lọ́rùn tí abáyẹ̀fẹ́ gba lọ́ọ̀yà ní àsọyé máa wà bàbá ló mú ẹ̀mú lọ́ọ̀yà tí a bá wíṣù wa bàbá mi lọ́dọ̀ wọn lájọ sọ̀rọ̀ béèrè bíire wọ́n parapọ̀ wọ́n ṣiṣẹ́ ìwúrí tèmi náà ni ìjẹ́bí kò wá wọ́n bá tó pé ó fẹ́ gba nìkan fún wa bá nìkan jẹ́ ọlọ́mọ bàbá ẹ̀ jẹ́ o bàbá wọn lọ́wọ́ sí o bàbá wọn lọ́wọ́ sí o. bàbá ní ẹ má bà tèèyàn jẹ́ torí bẹ́ẹ̀ fẹ́ jẹ́ nìkan. ẹ̀yin èèyàn mi
reply baba Josi nìyẹn fún interplate tí blogger Bukky Jesse sọ gbogbo ẹ̀ òun lẹ ti gbọ́ yẹn kọ́lọ́hún ṣàánú wa ní pẹ̀lú ọ̀rọ̀ justice ò ṣe justice yìí rí ju bẹ́ẹ̀ yẹn lọ akọ̀ níta kọ̀ wá wò pé it's been 2 years or it's 2 years today tí ìlérí olúwa promise alọ́ba tó jáde láyé ní ló pọ́jọ́ méjì ọjọ́ oṣù àbí ọdún méjì kò sẹ́ni tínú ẹ̀ dùn ní pé ọmọ téèyàn bí tí ó ti ẹ̀mọ̀ kò sẹ́ni kò sí àgbàlagbà bó bí tó máa fẹ́rù nǹkan bẹ́ẹ̀ yẹn kó ṣẹlẹ̀ àmọ́ kí ni afẹ́bọ́lọ́hún fà ó yé ọlọ́run gidigidi gan àní o méjì jù pé ká ṣáà máa fàdúrà tì pé kọ́lọ́run bá wa ṣe spirit world láfẹ́fẹ́ rí fún àbálẹ̀ máa sọ kọ́lọ́run bá wa gba ìṣiṣẹ́ kó bá wa pààrẹ́ kó bá wa dáríjì ẹ̀ṣẹ̀ a dẹ̀ ń bẹ bàbá náà pé ó ti pọ́dún méjì ó yẹ kó tiẹ̀ ti lè sin ọmọ ẹ̀ yìí kò sí nǹkan kan tọ́mọ ẹ̀ fẹ́ dà tó gbọ́mọ sílẹ̀ tí yẹn kọ̀ wà ní ibi tó wà yẹn kò sígbàkúgbà tí mo bá rántí ọmọ yẹn tí mò ń wò pé ṣé bàbá kan ló dẹ̀ gbé ọmọ yẹn ló gbé ọmọ ẹ̀ lẹ̀ tọmọ ẹ̀ dẹ̀ ṣe kí ni tọmọ ẹ̀ dẹ̀ ń ráre báyìí ọlọ́run kọ́lọ́run ṣàánú wa. wọ́n fẹ́ bọ́dà mi ìfànà tolúwa kọ́fà mi wọ́n pe dádì mi wọ́n tẹ́sí mọ́mí mi they wanted the peace in me wọ́n fẹ́ mọ lọ́rùn mi. Every day for the people on the body owner cause you wonder fuck their runner in the Messi I no be loser wọ́n fẹ́ kí Ronaldo gba corner Barcelona for the corner wọ́n fẹ́ kí n wọ sáfà I don't stop to smoke the ganja nípa olúwa àlùjá sí. Koja black koba ìjọla mo rise never going down. òun lè gbọ́ yẹn lára àwọn orin ẹ̀ ní a play fún yín yẹn Mohbad olórin yẹn kan tí mo like kan tó gbé sẹ́yìn pọ̀ gan chai orin yẹn mo like ẹ̀kún Jésù ló lè gbà wá very lovely song kí la fẹ́ bọ́ lọ́hùn fà ó ti lọ́n tiẹ̀ àwa ń bẹ bàbá ẹ̀ pé gbogbo kí nǹkan tí sorry pé gbogbo kí nǹkan I expect pé kí bàbá ẹ̀ kú tiẹ̀ tọ́jú ọmọ kan tó bílẹ̀ bàbá náà làwárí tó ń ṣe gàtàgàtà káàkiri bàbá làwárí tó ń ṣe rándanrandan kiri àdúgbò lórí owó lórí property àtìgbà tán ló ti kú ìjọ́ kejì tán ti ń ṣe interview fún bàbá ni bàbá ti ń sọ̀rọ̀ property kò tọ́jú òun nìyẹn kò ṣe gbá òun ló sún bàbá yẹn dé gbogbo gbèrígbè tó fi wá jẹ́ káwọn àwọn èèyàn kéèyàn àwọn tí ò tí ì rí family wọn tò tọ́wá láwọn máa help bàbá àwọn máa bá bàbá tó lé ẹ̀ kò yé pé àwọn máa bá bàbá tó lé ẹ̀ àwọn máa bá bàbá wá justice tí ò sọnù káàkiri òun ni gbogbo ẹ̀ náà láàrin. I wish the family all the best though. And to Wunmi, in fact, Wunmi, you're a great warrior. Try. I can imagine. Mo fẹ́ lè sọ pé bóyá 2 months àbí 3 months after wedding Priscilla, mo fẹ́ lè sọ pé ọmọ yẹn fẹ́ sọ pé òun máa ní gbádùn oorun. That's always been back to back. Imagine. As young as she is, kó face gbogbo àwọn back to back yẹn online. Èpè lójoojúmọ́, èpè lórí àwọn ọmọ. Kò ní lè rìn, ẹ̀rù á máa bà á. Ọlọ́run á máa wà pẹ̀lú Wunmi o. Liam náà àdúrà dìgbà o. Adàgbà àdògbò o. Agbógo bàbá ẹ̀ga o àdúrà tó dẹ̀ jẹ́ àbúrò Mohbad náà I think he's the one tó fẹ́ flag up immobilization nísìn I wish him all the best o bóyá ọlọ́run á ṣe bóyá ráwọ̀ kan tó máa help record label ẹ̀gbọ́n ẹ̀ á lè step in á dẹ̀ máa ṣe dáadáa àwọn tó dẹ̀ ń ṣe show promoters àbí kí ló ń porúkọ wọn ṣé promoter ni wọn àbí show kìíní kan bóyá Nàìjíríà ẹ jọ̀ọ́ ẹ bá wa help àdúrà ó dà pé mo gbórin ẹ̀ kan jọ̀kan nínú mọ́tò pẹ̀lú Mr White kan báyìí tẹ́ni yẹn wọ white báyìí orin yẹn náà dùn báyìí wọ́n bá lè bá wa promote orin ẹ̀ ó ti yẹ yín kọ́ bá máa invite àdúrà sí àwọn shows tí wọ́n máa ń ṣe kò bá jẹ́ show within Nigeria kan tiẹ̀ máa invite ẹ̀ síná kó máa máìm orin ẹ̀gbọ́n ẹ̀ kó lè máa forin tiẹ̀ náà kó máa kọ́nà díẹ̀díẹ̀ tọ́lọ́run bá ti pè lọ́nà ẹ̀ òun náà wá ṣe kíni òun náà blow bí ẹ̀gbọ́n ẹ̀ ṣó ti yẹ yín àwọn tó dẹ̀ ń ṣe international náà ẹ wo ìfẹ́ tẹ́ ẹ ní sẹ́gbọ̀n ẹ̀gbọ́n àdúrà ìfẹ́ tẹ́ ẹ ní sí Mohbad ẹ jọ̀ọ́ ẹ bá wa fìfẹ́ yẹn fa àdúrà náà sókè gbogbo ẹ̀yin TV stations náà ẹ bá wa fìfẹ́ yẹn máa fi play orin àdúrà náà ṣẹmọ sáti ẹ lè gbé á lè flagi record label ẹ̀gbọ́n ẹ̀ tó dálẹ̀ kíkú tó mú lọ ó ti yé yín so I wish the family all the best bàbá Mohbad èmi ò bá advice yín ṣe ní gbogbo rọ̀bọ̀rẹ́ bí ẹjọ́ tẹ̀ ń tú kiri lórí social media ẹ má bínú ojú ni ò tì yín o tójú bá tì yín ni this is 2 freaky years kò dẹ̀ sí ohun tẹ́ ẹ mú bọ̀ lórí ọ̀rọ̀ justice yìí ẹ kàn ń lọ wájú ẹ kàn ń lọ sẹ́yìn ni àwọn tẹ́ ń kó tira náà wọ́n kàn ń make owó lára yín wọ́n ń rìkọ́ọ̀dù yín kiri wọ́n ń ṣépè fúnra wọn wọ́n ń bára wọn sùn wọ́n ń kára wọn mọ́lé wọ́n ń ṣe oríṣiríṣi tó ń fi justice ọmọ yín ṣe nìyẹn bàbá Mohbad ẹ lọ sin ọmọ yín
justice here just still there, DNA ẹ lọ whatever material tẹ́ bá fẹ́ yọ lára ẹ lọ yọ kí ẹ lọ sin ọmọdé ẹ jẹ́ kó ọmọdé yìí máa lọ ẹ sin ẹ jẹ́ kó ẹ tiẹ̀ fẹ́ ṣe àmì mi mọ̀ bí mo ṣe lè sọ it's uncalled for ọmọ 27 years old 2 years so 3-4 years lẹ fẹ́ fọmọ yẹn sílẹ̀ ńbẹ̀ ìka òbí ló máa ń wúrú wà báyìí ẹ̀sìn ọmọ kò ní kẹ́ má jàjà justice tẹ́ ń jà ẹ̀sìn ọmọ yìí ò ní kẹ́ má jàjà aṣá máa ń wo àwọn crime movie a máa ń wo àwọn crime documentary ẹni tí wọ́n ti pa láti 19 gbọgbọrọ wọ́n ṣẹ̀ṣẹ̀ get justice fún after 6 or 7 years wọ́n dẹ̀ ti sin èmi ò mọ tó dé tó jẹ́ pé bàbá máa inú ẹ̀ máa dùn kọ́ mọ òun máa lie down nínú ìyìn bẹ́ẹ̀ yẹn kóun dẹ̀ máa ṣe kútúkútú kiri kó máa tasọ́ kó máa ṣe TikTok program kiri kó máa ju báàtì fún kó máa ju ọ̀rọ̀ sí káàkiri as a father ẹ lọ wọ ọmọ yẹn lọ sí ẹ mú family yẹn gbogbo tẹ sọ́nbì kan wọn competition against Wùmí ò gbọdọ̀ lọ bẹ́ẹ̀ ẹ̀yin ò fẹ́ ṣe torí pé ẹ̀yin ò fẹ́ kán jọ pé yín papọ̀ tó bá pè yín papọ̀ wọ́n máa settle ẹ̀ ẹ̀yin ò dẹ̀ fẹ́ kán settle ẹ̀ lẹ́nu yín ẹ̀yin kan náà lè tún sọ ẹ̀ Liam ẹ̀yin mọ̀ pé ọmọ yín ni ẹ kò fẹ́ kó dá gbogbo èèyàn lójú ni ìwà játijàti nìyẹn ọmọ kan tó ọmọ yín fi ilẹ̀ kẹ́ má lè ràgàbó kẹ́ má lè protect ọmọ yẹn ẹ subject ẹ̀ sí ridicule ẹ bó ṣe ń ṣépè fọmọ ọmọ yín lọ́tún lọ́sì ẹ mọ̀ pé ẹ̀yin gan fúnra yín lẹ sọ̀rọ̀ ayé dèèyàn yẹpẹrẹ gbogbo tá à ń sọ̀rọ̀ yìí sìn DNA ń sìn náà ti ní kẹ́ lọ ṣe àgbọ̀n kankan àgbọ̀ bó ṣe ń lọ mẹ́ lọ ṣe DNA kẹ́ kó gbogbo wàhálà yẹ kó kúrò lẹ̀ ẹ lọ ṣe DNA kẹ́ lọ sin ẹni yìí kẹ́ jókòó kẹ́ pé family yín èmi ò mọ̀ tẹ́ ń wá property tẹ́ ń wá kiri ẹ pé family kúrò ńlẹ̀ má jẹ́ kó máa family yín ṣe yá máa oníkálukú ní family tiẹ̀ Bukky Jesse ní family tiẹ̀ ó lọ́mọ tiẹ̀ ó ṣàláwọn tó ń bá sùn láwọn tó ń jẹ gbádùn ara wọn ṣó gbé wá sórí social media àwọn tẹ́ ń lò àwọn tó ń bá yín ṣe tó ń jà tó ń disgrace ara wọn Madam Detola everybody oníkálukú ló láwọn family ẹ̀ ìjọ ò lè rí wọn ṣe bí family wọn náà ní issue ìjọ ò lè rí kan gbé wá sórí social media kan wá tébù ẹ̀ yamayama bó ṣe ń tébù ọmọ yín wá nǹkan ṣe sí ọ̀rá dáradára ní gbogbo eléyìí o ẹ kàn ń bínú òfo ni kéèyàn kò ṣọ́ra wáfà Mohbad kìíní kan fọ Mohbad kò má lọ forí ẹ gbégbèkúgbè kò sí gbèkúgbè tẹ́nibọ̀dì fẹ́ forí gbé ẹ̀yin fúnra yín lẹ pàtẹ family yín tẹ jẹ́ kó máa togi bọ̀ kó máa torí bọ̀ kó máa timú bọ̀ ẹ wá nǹkan ṣe sí family yẹn kó family yín kúrò lẹ̀ Ọlọ́run á dẹ̀ wà pẹ̀lú yín gbogbo wa náà Ọlọ́run á dúró tì wá o àní rírú ẹ o may the good Lord be with us all ẹ má gbàgbé Boss Spiritual Center pé mi ò mọ whatever tó bá ń go on nínú life yín if there is anything tẹ́ feel pé ẹ fẹ́ béèrè sí ẹni nǹkan tẹ́ fẹ́ béèrè sí bóyá ó ní nǹkan kan tó rú yín lójú tẹ́ wá fẹ́ bá Ifá ní gbólóhùn ẹ kàn sí Boss Spiritual Center ẹ fẹ́ ra sweet in the middle yes o ní Friday báyìí ẹ mọ̀ pé mọ́ dádì ò ní lọ bí iṣẹ́ Friday bóyá dádì máa wà nílé wọn ẹ máa sùn mọ́jú di Saturday ẹ dẹ̀ fẹ́ gbéṣẹ́ yẹn gbóná fún Popsi yẹn ṣàrọ̀ra ra káyámátá gidi ẹ rọra ṣe kí ni ẹ lẹ̀ mọ́bẹ̀ ẹ gbàgbé ẹ lò confirmer ni káyámátá ò ń ṣe yí pé èèyàn fi ń glue ọkùnrin mọ́lẹ̀ ẹni bá lóun lo káyámátá ẹni tó ń wá lo káyámátá fún wádìí ẹni tó di ọ̀dẹ̀ tó ń di kìnnìkan ẹ bèrè lọ́wọ́ ẹ̀ káyámátá kọ́ ló lò bóyá ó lọ sí nǹkan sábẹ́ correct ni káyámátá is just for you to make your pussy sweet to make your honey pot bad language to make your honey pot sweet like to make it lovely that's just it because káyámátá wà fún nìyẹn káyámátá dẹ̀kẹ̀rẹ̀ àwọn Haúsá ló máa ń lò wọ́n máa ń lo ẹ̀mọ̀ káwọn Haúsá when it comes to bedroom matters wọn kì í fi ń ṣe oríṣiríṣi nǹkan ló máa ń ní bó ṣe ní fọkùnrin lọ ní fóbìnrin so káyámátá ò ń ṣe pé bóyá à ń lò àfi you use it to enjoy yourself to enjoy sex with your man that's just it ó ti yé yín sweetener náà dẹ̀ wà ṣẹ̀mọ̀ ẹ bá fẹ́ kó máa yàtà from beginning to the end ẹ kàn sí Boss Spiritual Center ẹ wá fẹ́ ra herbs ni àgbo bóyá then wetness tabara àwọn obìnrin tí wọn kì í fi bẹ́ẹ̀ wet ẹ kàn sí Boss Spiritual Center wọ́n ní nǹkan tó máa fún yín tẹ́ ẹ máa lò tó jẹ́ pé gbogbo bẹ̀yẹn ó máa ṣẹ̀mọ̀ ẹ understand ibẹ̀ yẹn gbọ́dọ̀ wet kí gbádùn léde tí ò bá wet ó máa fa tears ẹ̀yin ní gbádùn dájú wa náà ní gbádùn so ẹ need wetness ẹ kàn sí Boss Spiritual Center ẹ wá fẹ́ ra àgbo ni àgbo malaria ni àgbo ba ni àgbo ilá ni whatever ẹ kàn sí Boss Spiritual Center ẹ má gbàgbé ẹ fẹ́ consult ẹ fẹ́ béèrè sí gbogbo ẹ kàn sí Boss Spiritual Center ẹ má worry your informations are well secured and then privacy and then confidentiality is assured okay so ẹ bá mi patronize wọn ẹ má dẹ̀ gbàgbé GEC Cosmetics fún gbogbo àwọn ìpara yín ìpara tí GEC Cosmetics òun ṣe ìpara tó máa bó yín lára àbí tó máa bára yín jẹ́ ẹ kàn sí wọn lénìí tẹ́ bá ṣe fẹ́ sí ẹ bá wọn sọ̀rọ̀ ẹ bá wọn dòwò pọ̀ and the trial will keep you glued okay so ẹ ṣe gan ẹ jẹ́ kí a máa lọ tó bá tún dọ̀la àtúwá tàbá rí anything tó ń go on àtúwá sọ̀rọ̀ nípa ẹ̀ ṣó ti yé yín ẹ ṣé gan thank you so very very much I appreciate you thank you for joining ẹ má gbàgbé may promise ìlérí Olúwa alọ́ba may your soul continue to rest in perfect peace
May the good Lord forgive your sins and trespasses, and then, you know, may He wash you as white as snow. May His mercy be upon your soul, okay? And may your soul be acceptable. Of course, you've been with Him for over 2 years, so we pray that your soul is well accepted in His sight. Continue to rest on, chap. We miss you. We definitely miss. We miss your music. We miss you in person. We miss your voice. We miss everything about you. Adegbaladra pe ogo tí orilo ọmọ Eliam alo jù bẹ́ẹ̀ lọ lágbára Ọlọ́run. Ẹ ṣé gan, thank you so very much. Mo appreciate gbogbo yín. Mommy olórí Kíkẹ́ lọ́mọ. Mo ti wà ń ta látẹ̀ kan kẹ́. Jẹjẹ enjoy. Ìyẹn dẹ̀ tún dọ̀la. Mi dẹ̀ lè sọ mo lè rí nǹkan kan kí n ṣe. Bí a bá rí nǹkan kan tí mo fẹ́ stream. Dá ko mo ní little time lálẹ́. Mo lè ṣeré wá bóyá 1 hour or 2 hours kí n tó tún padà lọ. But let's see how it goes. So ẹ ṣé gan, ẹ jẹ́ ká gbádùn orin Mohbad yìí ká fi máa lọ. Ẹ má worry. Nǹkan tó gbé sẹ́yìn bọ̀bọ̀, Jésù ló lè gbà wá, jẹ́ ká lọ ṣe nínú yàrá. Nǹkan tó gbé sẹ́yìn Mohbad, ó ṣàmọ̀ pé ní Mohbad, jẹ́ ká jọ máa kò láàbò. Àwọn gáàsì mi ti kọ̀ra, òkú máa ti gbà wá, ìwọ́n dé kó àwọn kà wá. Ìfi wọ́n kọ́ mí kú fọ́ lóògò, ó yan kí gbogbo olóògò. Ìṣó nínú yàrá, fọ́tògráfà kan lè yà wá. Ọ̀sán fi lè yí, ìwọ ló máa ń rí mi, àyùdé kíkó tó ní. Say you don't Skyamata, don't be Yamata, or I can say Yamata. Below me, I'm a fool for ya. I'm a move for ya. Oh baby, I'm a full of you. I'm a full of you. Because that's why I be like school. I don't be too mean, some I'm gonna be my last boss. I don't get all from get me love up. When you get, I don't feel love up. Anything you want, just do. Don't be so sick, my love. You got to be saying, just so you the power. Nǹkan tó gbé sẹ́yìn Mohbad, ó ṣàmọ̀ pé ní Mohbad, jẹ́ ká jọ máa kò láàbò. Àwọn gáàsì mi ti kọ̀ra, òkú wọn ti kà wá, ìwọ́n ní kó àwọn kà wá. Ìfi wọ́n kọ́ mí kú fọ́ lóògùn, ó yàn kí gbòmù lóògùn. Ìṣó nínú yàrá, fọ́tògráfà kan lè yà wá. Ọ̀sán fi lè yí, ìwọ ló máa ń rí mi, àyùdé kíkó tó ní. Say you don't Skyamata, don't be Yamata, or I can say Yamata. All right, you have a wonderful night, right? Bye. Ẹ support mi, ẹ ràn mí lọ́wọ́. Ìrànlọ́wọ́ yín ni mò ń bẹ̀bẹ̀ fún. Ọ̀nà tẹ́lẹ̀ lè gbà ràn mí lọ́wọ́ ni kẹ́ bá mi rajà. Ṣé tẹ́ bá ti bá mi rajà gbogbo nǹkan lẹ ti fún mi, ẹ ti fún mi lówó, ẹ ti fún mi lọ́lá, ẹ ti fún mi ní fọkànbalẹ̀, ẹ ti fún mi ní dùnnú. Tẹ́ bá ti bá mi rajà mi, mo fi Elédùmarè bẹ̀ yín. Tẹ́ bá dash mi lówó, màá fún yàn bẹ́ẹ̀. But kì í ṣe kẹ́ gbówó ńlá fún mi. Tẹ́ bá gbówó ńlá fún mi, màá ṣe sàrà bẹ́ẹ̀, but kò ní pọ̀. Tẹ́ bá ti lè di ké gbówó láì, mo gbé fún ẹ fi kún business ẹ because mo need owó. Màá dúpẹ́ yẹn o. Kì í ṣe bí ti yẹn ni mò ń sọ. But àwọn owó ó ti yé yín yẹn. Ó lè dàbí kẹ́ bá mi rajà. Ẹ wá bá mi rajà mi. Ojú òde tí mo láṣọ ọkùnrin tó fine, mo láwọn aṣọ obìnrin, mo láwọn kaftan, mo láwọn búbù, mo láwọn fine materials tí wọ́n fi gbé fine style. Mo display àwọn aṣọ yẹn níjọ́ wọ́n bí báyìí. Mo bọyá àwọn tó ti wá ra aṣọ yẹn. Àwọn style tó ready lọ́jà ń sìn nìyẹn kó tó di old school. Àwọn style kan wà sí tó ti di old school lọ. So ẹ wá bá mi rajà. So ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ ra àwọn aṣọ sales, mo ṣe sales lọ́wọ́. Àwọn damask mo fi ṣe sales lọ́wọ́ báyìí. Ẹ̀yin tẹ́ bá fẹ́ ra damask, àwọn damask níbi tẹ́ kókó wọn sí, àwọn something like this. Mo ṣe sales lórí ẹ̀ lọ́wọ́ báyìí. Ṣé ti rí? Aṣọ òkè ló wà lápá ẹ̀, aṣọ òkè ló wà níbi àpò ẹ̀ yìí. Sales lọ lọ́wọ́ lórí damask. Mo dẹ̀ tún lánàá dà kọ́ lọ́nbẹ̀ yẹn. Ẹ jẹ́ wo ṣó máa ṣóṣà. Ṣé ti rí? Yellow tẹ́ wo yẹn náà wà fún sales. Another color náà tún wà, mo tún ní green, mo tún ní black, mo ṣáà ní wọn lóríṣiríṣi. So ẹ̀yin tẹ́ bá fẹ́ bá mi rà, ẹ wo irú eléyìí náà tó wà bẹ́ẹ̀ yẹn sì. Ṣé ti rí pé 3/4 ní ṣòkòtò tìyẹn náà. Àwọn tí mò ń sọ nìyẹn pé mo láwọn 3/4 yẹn lóríṣiríṣi. So mo bẹ̀ gbogbo ẹ̀yin mọ́mì mi. Ó bá tán o, fóònù ti fẹ́ jábọ̀. Ó jábọ̀ tó gbówó fóònù yọ lọ́wọ́ ìbá. Ẹ̀yin mọ́mì mi, ẹ̀yin dáàdì mi wá patronize mi, wá bá mi rajà. Ojú òní tí yẹn. Bákan náà mo dẹ̀ láwọn fine wig, mo láwọn jewelries tó fine dáadáa. Ẹ pè mí tó bá dẹ̀ jẹ́ àwọn spiritual items náà lẹ bá fẹ́. Àwọn ọṣẹ àánú, ọṣẹ ìṣẹ́gun, ọṣẹ arọ́bí, ọṣẹ ìtúwọ̀ àwọn àgbà, ọṣẹ ìbẹ̀rẹ̀ àwọn àgbà, àpélépọ̀tà, back to sender, wígúnwẹ̀ èpè, àwọn iṣẹ́ lóríṣiríṣi gbogbo ẹ̀ ni mo ní.
èyí tẹ́ bá ti fẹ́ bẹ̀ yẹn ṣá patronize mi tó bá dẹ̀ jẹ́ oyin gidi ni tó bá dẹ̀ jẹ́ ti aṣínà ọ̀la ni gbogbo ẹ̀ ló wà available ohun ní fọ́tò Jésù lẹ́wọ̀n lára yẹn bẹ́ẹ̀ ni ọṣẹ ìyọ́nú lélẹ̀ báyìí yá ẹ̀yọ́nú àtọṣẹ ṣẹ́gun lélẹ̀ báyìí tó wà lọ́wọ́ mi ìtẹ́ bá ti fẹ́ bẹ̀ gbogbo ẹ̀ ló wà available lóríṣiríṣi okùnrin spiritual store wà ń bẹ̀ oyin gidi original this is ìgò méjì mo ní tó jẹ́ 1 bottle mo ní tó jẹ́ 1.5 4 size ní oyin mi but this is the big size lẹ́wọ̀ oyin gidi dẹ̀ lóyin mi seal one mo láwọn mi tó yẹ pé kẹ ò ní ṣe seal but eléyìí báyìí sí seal ni ẹ máa ṣẹ̀ṣẹ̀ já ni mo láwọn tó yẹ pé ẹ kàn máa ṣí mo dẹ̀ láwọn oṣù mo ń bọ̀ màá wá dá customer yẹn ni mo dẹ̀ ọjà wọn náà ni mo páàkì lẹ́ẹ̀kan so mo dẹ̀ ní tí mo ní tó bá yẹ pé mo ìsanwó sí màá sáré gbé kọ̀ màá wá dá wọn lóhùn sí mo sì páàkì ọjà wọn náà mo lọ kó lẹ́ẹ̀kan so eléyìí báyìí sí sílùú ọ̀lẹ́lẹ̀ sọ wọ́n bá mi rajà ojú òní tí now èyí tó bá fẹ́ ra oògùn diabetes òun náà wà available oògùn jẹ̀dí àti high blood pressure tí manpower ti tán so èyí tó bá fẹ́ ra àwọn jewelries gbogbo ẹ̀ṣà gbogbo lówó ó wà available ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel mi kẹ́tọ̀ notification bell yín bye for now ẹ jẹ́ ń dá wọlé.